طيب adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtàràkàtì gẹ̀fọ́ ṣẹlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Gbogbo àwọn ẹni tí Allah bẹ̀rẹ̀ dàbá kọ dárọ̀ kí wọ́n wá pẹ̀lú wa. Ẹ bá wa gbìyànjú láti bá wa share ètò wa yìí padà. So kí Allah bẹ̀rẹ̀ dà kó má ṣá san wá ní ẹ̀san olóore. Oye. So Saheed Shittu fẹ́ dọ́jì ìyà àtàlẹ́ yìí ni. Oye kò yìí ṣe dọ́jì ó gbọ́dọ̀ jẹ́ torí ayé ìyà ló wá kò wáyé dáadáa kálọ̀ bẹ́ẹ̀ dàbá wá fi ọ̀nà mọ́. So ní èyí tí a ní gbarawa lásìkò lọ títí mọ́. So Saheed Shittu nínú ọ̀rọ̀ rẹ̀ ní lónìí láàárọ̀ yìí. So ó sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀. Oye ó wí oríṣiríṣi ọ̀rọ̀, ó ṣe oríṣiríṣi jákujàku rédèrèdè, ó parọ́, ó ṣépè, ó bú ebú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ọ̀rọ̀ Saheed Shittu kìí ṣe ọ̀rọ̀ kan tó wá sí pé èèyàn gbọ́dọ̀ fi bẹ́ẹ̀ jókòó tì lọ títí. So èyí tó lọ́bẹ̀ẹ́ dàbá ní ká lè fèsì fún lálẹ́ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ nínú tá fẹ́ sọ yìí ó tán síbẹ̀ náà nù tí nígbà tí ó fi ṣe kíni tí ó fi ṣe fídíò mi. Oye torí gbogbo wa mọ̀ pé kò sí nǹkan kan tí ọmọ náà fẹ́ wí. So tó tayọ pé kó jáde kó máa fẹnu wa rọ́ọ̀fù bí ṣe ń ṣe kíni bí ṣe ń fẹnu wa rọ́ọ̀fù kí Allah bẹ̀rẹ̀ dà kó bá wa fi ọ̀nà mọ́. So kó sì bá wa tọ́ sọ́nà. So àmọ́ àwọn irọ́ kọ̀ọ̀kan tó pa àtàwọn ìsọkúsọ kọ̀ọ̀kan tó sọ òun la gbọ́dọ̀ ṣe kíni òun la gbọ́dọ̀ clear. Àkọ́kọ́ náà so lórí àwòrán ọmọ ìyá wa àfáà wa olólùfẹ́ wa Sheikh Abdulhakim Al-Kutubi kálọ́bà ṣọ̀pọ̀lọpọ̀ dáadáa fún wọn. So tí àwọn oníbídà ń gbé káàkiri. Oye so àwé náà sọ̀rọ̀ lórí rẹ̀. So ìwà mọ ẹni tí ń palẹ́kùn gangan lórí nǹkan náà. Then ẹlẹ́ẹ̀kejì kó tó dé gbogbo ibi títí ń sọ̀rọ̀ nípa eléyìí. Oye ó sọ̀rọ̀ nípa ẹmọ bí ṣe máa ń tanra rẹ̀ bí ṣe máa ń parọ́ mára rẹ̀ bí máa ń sọ pé máa ń parọ́ mára rẹ̀ ni ìmọ̀ parọ́ yí pé òun tẹ́lẹ̀ fún àwọn àáfàá súnnà ńlẹ̀ Yorùbá òun ṣe kíni òun tẹ́lẹ̀ dè wọ́n kí wọ́n wá máa ṣe kíni kí wọ́n wá máa ṣe dáwà òun ṣiṣẹ́ kalẹ̀ fún wọn òun wá ń pè wọ́n pé kí wọ́n wá máa ṣe kíni kí wọ́n wá máa ṣiṣẹ́ lọ. So ìmọ̀ ń parọ́ mára rẹ̀ ni nítorí kò sì lè ṣe. So torí kò ṣe kíni kò ní ìmọ̀tẹ́yàn lè fi ṣe. So ìyẹn náà ń bẹnu àwọn nǹkan tí ọmọ aláìmọ̀kan náà tí ó sọ kálọ̀ bẹ̀rẹ̀ dà kó bá wa tọ́ sọ́nà. So a máa play àwọn ọ̀rọ̀ ọmọ náà ìyẹn Saheed Shittu. So ká gbọ́ ohun tí ọmọ aláìmọ̀kan tí ó ṣe kíni tí ó sọ kálọ̀ bẹ̀rẹ̀ dà bá wa fi ọ̀nà mọ́. Ẹ má bá wa ṣàdúrà fún Saheed Shittu. Ọ̀rọ̀ rẹ̀ gba àdúrà gidigidi ni o. Oye so àkànlé ní kí wọ́n gbé lọ sí ìsọjí ni oye torí ọ̀dọ̀ àwọn kèfèrí lélẹ́yìn wọn àlé ní kí wọ́n gbé lọ sí ìsọjí. Oye àmọ́ ìta sọ ni pé kán bá wa wá ẹni tó mọ rúkìá ṣe dáadáa kán bá wa ṣe rúkìá fún yóò ṣàǹfààní fún yóò sì wúlò fún dáadáa. So kálọ̀ bẹ̀rẹ̀ dà kó ṣàánú. Òpùrọ́ burúkú láwé yìí wallahi lazim. Ṣé wọ́n mọ́ tó ń pè ń dáwà ní? Ó wà máa parọ́ ìwọ tẹ́lẹ̀ dé àwọn wo. So ìwọ tẹ́lẹ̀ dé àwọn àfáà súnnà ó bá wọn clear gíráàsì ó bá wọn clear yìpẹ̀ kí wọ́n á máa ṣiṣẹ́ lọ. Abẹ́ẹ̀rẹ̀ alágbàkú bá. So ó máa ṣe o. Tayyib gaskiya network yìí sì fẹ́ ṣe jákujàku fún wa ní alẹ́ yìí fa. Allahu musta'an.
sọ kalẹ̀ lé wa lórí láàárọ̀ ó ti ṣiṣẹ́ bí mo ṣe fẹ́ àwọn pèlákàyè fi tó sí gbogbo wa lẹ́nu ọtí ẹ jẹ́ kí n gbé ọ̀rọ̀ mi látẹ̀yìn kí n sọ́wọ́ mẹ́yìn láti bí 2017. ẹ máa gbọ́ aláìmọ̀ kan. Tabẹ̀rẹ̀ ariwo lórí àwọn afẹ́ ẹlẹ́bọ àwọn afọ oníbídíà àwọn afá tó ń jó oògùn táwọn pariwo wọn pé ẹ̀yin afẹ́ ẹlẹ́bọ ẹ̀yin afọ olóògùn ẹ̀yin afọ oníbídíà ẹ jáwọ́ nínú tẹ́ ń ṣe. Àwọn pariwo lórí platform wa Save Your Soul. A pariwo fá ọ̀rọ̀ dariwo ó ń di wàhálà. A ń pè gbogbo ẹ̀yin àfà nígbà náà. Èmi gangan ni mo ń pè gbogbo ẹ̀yin àfà. Mo ní gbogbo ẹ̀yin àfà onísúnà. Ẹ̀yin ọ̀dọ́ onísúnà ẹ jáde. Wọn ò tó bẹ́ẹ̀ wọn ò ní tó lè ṣe fún yín ẹ bọ́ ta ẹ bọ́ síta ẹ máa pariwo lọ wọn ò tó bẹ́ẹ̀ 2017 18 19 20 21 mo ń pariwo bẹ́ẹ̀. Mo láwọn ẹlẹ́rìí lórí program àwọn tó bá ti wo program wa ti pẹ́ wọ́n á rí pé tó tọ́ ló sọ. Táyì àkọ́kọ́ náà mo ti àkọ́kọ́ láìkì bí ọmọ aláìmọ̀kan yìí oye ọmọ olódo tí ò dára kan mà yìí mo láìkì bó ṣe àdírẹ́sì in tí ń ṣe fúnra lára rẹ̀ mo láìkì bó ṣe àdírẹ́sì ẹ̀. So òun gan náà mọ ẹni tóun ṣe ó mọ ìpa ariwo lásán lòun kàn ń pa ariwo lásán lórí àìmọ̀kan àtòdó òun lòun kàn ń pa oye nítorí ká ní Saheed Shittu bá mọ ká ní n tí ń ṣe ká ní n tó bá kó ìmọ̀ sínú ni oye n tí ò bá máa sọ ní pé ìgbà tóun fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìgbà tóun fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn kíni lórí àwọn ẹlẹ́bọ àtàwọn oníjàlábí àtàwọn ológun àmọ́ tí ẹ̀ dá fún bó ṣe sọ ipá ariwo ló ń pa lóòótọ́ ariwo ló sì ń pa náà òun kígbe ni oye wallahi mo fi ọba dẹ́dà mo fi búra ṣe rí ọ̀rọ̀ yìí mo kàn ra play ẹ̀yà yìí nígbà tí mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nírọ̀lẹ́ yìí pé kí n tiẹ̀ gbọ́ ohun tí ọmọ aláìmọ̀kan yìí sọ ṣe rí ibi tí a rọra play nínú ọ̀rọ̀ Saheed Shittu ẹnìkan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹni yóò kéwò wallahi ẹni yìí sì ń sọ wípé ariwo ni wọ́n ń pa ni ìwọ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn oye Saheed Shittu ń sọ wípé ìgbà tó di 2017 òun pariwo àwọn ẹlẹ́bọ àwọn kinní kan ta ló rán pé kó pariwo wọn ta ló gbéṣẹ́ fún ta ló fún tíkẹ́ẹ̀tì pé Saheed Shittu tíkẹ́ẹ̀tì ìmọ̀ pariwo àwọn ẹlẹ́bọ rèé o fáìlì àbí tíkẹ́ẹ̀tì ìmọ̀ pariwo àwọn oníjàlábí rèé o ta lẹ́ni tó gbéṣẹ́ rẹ̀ ẹnìkan kan ò gbéṣẹ́ rẹ̀ náà kò sẹ́nìyàn kan tó gbéṣẹ́ fún ẹ̀ kò sẹ́nìyàn kan tó bẹ́ẹ̀ kò sẹ́nìyàn kan tó sọ pé kò sẹ́nìyàn kan tó wá fà ọ́ níbi tó wà pé wá máa bọ̀ wá máa pariwo àwọn ẹlẹ́bọ wá máa pariwo àwọn oníjàlábí ẹnìkan kan ò gbéṣẹ́ rẹ̀ oye dẹ́nilẹ̀ kejì ipe ó wá ń pariwo àwọn ọ̀dọ́ onísúnnà nǹkan kan ipe kí wọ́n máa pariwo awo pariwo bíi tiẹ̀ oye kéwúlà wá gbé síwájú táwọn ń ṣe kíni táwọn ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lé lórí nígbà táwa fi jáde táwa fi bẹ̀rẹ̀ oye títí dìsìn ìta sì wà lórí ẹni ẹ̀ta sì máa wà lórí rẹ̀ insha Allahul azim
so ìgbà táwa fi bẹ̀rẹ̀ kìí ṣe wọ làwa rí àwo òríwọ táwa fi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí kíni lórí Facebook a ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ làwa ẹ̀ṣẹ̀ mọ̀ pé nǹkan kan bẹ tí ń jẹ́ Saheed Shittu wallahi mo fi Allah bẹ́ẹ̀ dà mo fi búra torí àwa tí ń sọ̀rọ̀ èmi tí ń sọ̀rọ̀ tí mo ti ń post sórí Facebook nísìn kìí ṣe pé bóyá Yorùbá gan ni mo fi ń sọ̀rọ̀ ńgbà náà òyìnbó ni mo fi ń sọ̀rọ̀ nígbà náà tí mo ń ṣe rọ́dù fún àwọn apologist Christian so àwọn Yínká Ọláwọyìn so oye ní year 2019 àbí 2020 nǹkan kan bẹ́ẹ̀ so ìmọ̀ ṣe rọ́dù fáwọn èèyàn refutation tí mo bẹ̀rẹ̀ láti mọ̀ ṣe fáwọn èèyàn lórí Facebook oye òyìnbó ni mo fi bẹ̀rẹ̀ sí fi ṣe àwọn ẹni tí mo sì fi bẹ̀rẹ̀ rẹ̀ fún àwọn Christian ní àwọn apologist Christian ní Yínká Ọláwọyìn àti so àti àwé kan Musa Ochaka àbí Musa Chaka òun àti Yínká Ọláwọyìn wọ́n máa jọ ń ṣe kíni wọ́n máa jọ ń co-host láti ṣe prógrámù fi tako àwọn mùsùlùmí ńgbà náà so ààrí ìwọ̀ tá a fi bẹ̀rẹ̀ rẹ̀ tó bá sì lọ wọ àwọn rọ́dù tá a sọ yìí láwọn refutation tá a sọ àwọn ìjọ́ndà tá a sọ yìí oye èyí tó yá sí wípé àdó sórí bọ́ọ̀dì láti máa ṣe kíni láti máa kọ̀ǹkan láti máa yànnàná ìrújú wọn ìbẹ̀ǹbẹ̀ so ìgbà táwa tún padà wá láti sọ pé òkè a fẹ́ máa fi Yorùbá ṣe rọ́dù fáwọn onírújú tá a fi padà tí mo fi padà sékòó nígbà tí mo fi dé sékòó oye so tí mo wá sọ pé mo fẹ́ máa ṣe rọ́dù fáwọn ẹni tí wọ́n ń fi Yorùbá da ìrújú lẹ̀ tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú Saheed Al-Mubaraku ìwọ kọ́ làwárí oye a sì bẹ̀rẹ̀ sí ṣe rọ́dù fún Al-Mubaraku rẹ̀ oye ní rọ́dù tó já sí wípé a wọnú tíra ní tá sì wọnú àwọn ìrújú rẹ̀ pẹ̀lú kéwú tá lọ ṣe kíni tá lọ yanjú àwọn ìrújú rẹ̀ ní táwa fi bẹ̀rẹ̀ nu kì í ṣàríwó òfò àti ariwo àgbákò tó sọ pé wọ́n ń pa káàkiri oye so àwọn ẹni tó kàn lé irú ẹni tó lè rífà sí wípé ó pariwo wọn kí wọ́n jáde kí wọ́n máa pariwo bí wọ́n ṣe ń pariwo bí alágànná bí aláàárẹ̀ tí ò lálàáfíà Saheed Shittu òun náà ni èyí ọmọ kan tí ń bẹ ńlọrin so bó wọn ti ń pókọ rẹ̀ Yahya Gambari àbí ṣé Yahya Gambari ló kọ rẹ̀ so ọmọ yun ní ìsìn so bẹ́ẹ̀ ni pé wọ́n photocopy rẹ̀ jáde nínú ara rẹ̀ nígbà náà ni oye ẹni tó bá wo bẹ́ẹ̀ méjì ṣe ń ṣe yóò máa rí pé ó dà pé photocopy Yahya Gambari yìí ni Saheed Shittu photocopy Saheed Shittu ni Yahya Gambari photocopy Saheed Shittu ni Yahya Gambari torí bákan náà lẹ́jọ́ ń ṣe irú ariwo tó bó ṣe ń pariwo náà lòun náà ṣe ń pariwo so láláìsí ìmọ̀ láláìsí ìkẹ́kọ̀ọ́ láláìsí ìmọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀sìn Allah subhanahu wa ta'ala so àwọn ẹni tó wá pariwo tó ń jẹ́ onísúnnà tó wá jáde àwọ̀ wá rí wọn oye torí àwọn onísúnnà látànáwá òun ni wọ́n ti gbé dáwà ìmọ̀ pèpè sí di súnnà dání bẹ́ẹ̀dẹ̀ ní ìmọ̀ takọ ẹbọ àti bídà oye so kíwọ̀ tó ṣẹ̀mí rárá àti rárá wọ́n ti ń ṣe so tó bá sì parẹ́ lálẹ́ yìí gan tó sí mọ́ wọ́n continue òdodo pẹ̀lú gbọ́yùn so Saheed Shittu ṣó ń gbọ́ mi kí wọ́n tó bí ọ àwọn onísúnnà ti ń ṣe dáwà súnnà wọ́n ti ń pèpè sí di súnnà tí wọ́n ń takọ àwọn ẹlẹ́bọ tí wọ́n ń takọ àwọn oníbídà alhamdulillah so tó bá tún wá parẹ́ lálẹ́ yìí tó sí mọ́ wọ́n máa ṣe kí ni wọ́n continue ìmọ̀ ṣe dáwà wọn lọ ìyẹn jẹ́ gbé ṣe lóhun jẹ́ ọyá tẹ̀síwájú òpùrọ́ burúkú. òníwọ̀n tó bẹ́ẹ̀ kò sí tó lè ṣe fún yín. mo wá pariwo lọ́bọ̀ 2017 18 19 20 21. ìgbà tó wáyà àwọn ọ̀dọ́ onísúnnà lẹ́yìn ìgbà tí mo pariwo tó rí pé aburú ò ṣẹlẹ̀ làwọn míì ẹ̀ṣẹ̀ wá ń jáde wọ́n wá ń jáde wọ́n ń dún wúrúwúrú ládùúgbò wọn ni. ó lè sọ pé ẹbí ṣe yẹ́wà ti fẹ́ òun dún wúrúwúrú ládùúgbò ẹni mi sọ̀rọ̀ àwọn àgbà àfà o mi sọ̀rọ̀ pa àwọn àfáwà Síkírù Láì Ṣàfíì mi ò sọ̀rọ̀ pa àwọn àfáwà Ìsá Akíndélé mi ò sọ̀rọ̀
tó ń ṣe èrè lọ́wọ́ nísìn including àwọn Gani Jimoh. ẹ máa gbọ́ o. Abdulrauf Bello. ẹ máa gbọ́ o. àti gbogbo àwọn bíi wàláì ṣe rí bí ṣe ń sọ̀rọ̀ yìí ẹ ti mọ̀ pé ààrẹ ń ṣe Saheed Shittu gan as in bí ṣe ń fíìlì bí ṣe ń sọ̀rọ̀ ìdíwé bó ṣe ń react bí ṣe ń pronounce tó ń sọ yẹn kò lálàáfíà kò gbádùn rẹ̀ òun gan kò gbádùn rẹ̀ bí ṣe ń sọ kò lálàáfíà yín ṣe bẹ́ẹ̀ nìkan bí ẹnìkan tó wá sí pé oògùn rẹ̀ kù ẹ̀ẹ̀kan oye. So ó sọ pé àwọn ọ̀dọ́ onísúnnà tí wọ́n wá jáde tí wọ́n ya wèrè síta nísìnyí lẹ́nu rẹ̀ lọ́hùn-ún oye ipò òun sọ àwọn àgbà àfá o òun sọ àwọn àfá Zikrullah Shafi'i òun sọ àwọn àfá Bilal Asra òun sọ àwọn àfá Isa Akindele ipò òun sọ àwọn eléyìn ó wá ní bí irú àwọn Sheikh Abdul Ghani Juma hafizahullah so bí irú àwọn Sheikh Abdulrauf Bello hafizahullah oye ipe kódà àwọn eléyìn gan ipe lẹ́yìn ìgbà tó ń pariwo ti ara rẹ̀ tán oye tó ń ṣèṣe dìgbòlugi ipe ìgbàyún làwọn eléyìn tó jáde Saheed Shittu Saheed Shittu òpùrọ́ burúkú béèrè lọ́wọ́ àfáà rẹ̀ àfáà Ìmúràn Ẹlẹ́hà ọ̀rọ̀ tí wọ́n ń bá àfáà rẹ̀ àfáà Ìmúràn Ẹlẹ́hà tí wọ́n ń bá àfáà àtọdún wo ni wọ́n ti ń bá àfáà rẹ̀ fà ṣé ọdún 2017 wọ́n ti ń bá àfáà rẹ̀ fa àwọn ìrújú rẹ̀ tí ń gbé káàkiri ṣé ọdún 2017 tí wọ́n jáde òun ni àwọn àfáà súnnà tí ń bá àfáà rẹ̀ fa àwọn ìrújú òsì wọn tí wọ́n ń gbé káàkiri yẹn láti 2010 táfà rẹ̀ náà sọ àfáà rẹ̀ náà sọ nínú ọ̀rọ̀ wọn àfáà rẹ̀ náà wí nínú ọ̀rọ̀ wọn èyí tí wọ́n parọ́ tí wọ́n ń sọ kẹ́tẹ̀kẹ́tàn pẹ̀lú àwọn newspaper tí wọ́n kó síwájú ńgbà náà àfáà rẹ̀ sọ igbe ní 2010 tí kìnnìkan ṣe kìnnìkan làwọn kọ tírà yìí láti yànnàná àwọn wo ni alùsùnà so oye tọ́ béèrè lọ́wọ́ àfáà rẹ̀ ipe ọdún wo ni wọ́n ṣe conference tí wọ́n ṣe tí àfáà Zikrullah Shafi'i wá síbẹ̀ tí àfáà rẹ̀ sọ pé àfáà Zikrullah Shafi'i wá mú príncipù kan kalẹ̀ nínú àwọn príncipù àwọn Ikhwan so ni Sheikh Abdul Ghani Juma ni wọ́n bá ṣe rọ́dù wọ́n bá ṣe rejoinder fún príncipù tí àfáà Zikrullah Shafi'i àbí príncipù tí àfáà rẹ̀ sọ pé àfáà Zikrullah Shafi'i mú kalẹ̀ nínú príncipù àwọn Ikhwan ọdún wo ni ṣé ọdún 2017 tí wọ́n bẹ́ẹ̀ àwọn kàtá ni wọ́n Saheed Shittu yìí wọ́n lá ṣé 2017 tí wọ́n bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ ni kìí ṣe 2017 náà torí péjì àfáà rẹ̀ official page tí wọ́n fi ń gbé àwọn ọ̀rọ̀ àfáà rẹ̀ àfáà Ìmúràn Ẹlẹ́hà official page àfáà rẹ̀ gangan 2019 ni wọ́n dá kalẹ̀ so 2019 ni wọ́n create ẹ̀ ó yẹ kó ka àfáà rẹ̀ náà kún àwọn ọ̀dọ́ alùsùnà tó ń kà nígbà náà ó yẹ kó kàfáà rẹ̀ náà mọ̀ pé kódà àfáà rẹ̀ Ìmúràn Ẹlẹ́hà gan o òun náà ń bẹ́nu àwọn ẹni tí tó á sí pé ariwo dìgbòlugi rẹ̀ ló gbé síta torí péjì àfáà rẹ̀ 2019 ni wọ́n create ẹ̀ ní official page tí wọ́n fi ń gbé ọ̀rọ̀ àfáà rẹ̀ káàkiri wọ́n create ẹ̀ ní 2019 ó kàn wá jókòó ó mọ̀ parọ́ òṣì ó mọ̀ parọ́ burúkú ariwo tiwọ́ tó ń pa ni ó gbé àwọn ọ̀dọ́ àfáà súnnà jáde òpùrọ́ òṣì ariwo rẹ̀ ló sọ pé kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ariwo rẹ̀ ló tọ́ wọn sọ́nà pé òkè wọ́n nídà àti lọ kẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn tẹ́lómi inú wọn jáde kó ní Nàìjíríà Niger Sudan Egypt Morocco àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ilẹ̀ Lárúbáwá tí wọ́n lọ jàǹfààní ìmọ̀ àwọn ẹni tí wọ́n jáde kó Nàìjíríà wọ́n ní káàkiri Nàìjíríà láti lọ gba ìmọ̀ níwájú àwọn àfà
ṣé ariwo òṣì ariwo dìgbòlugi tó ń pa yún ariwo alágànná tó ń pa yẹn òun ló tọ́ka wọn sí pé ó yẹ kí wọ́n lọ wá ìmọ̀ ń pa ẹ̀sìn olódò ọmọ ìgbà táriwo rẹ ò bá tọ́ka wọn sí pé ó yẹ kí wọ́n lọ wá ẹ̀kọ́ ń pa ẹ̀sìn óyé ṣé ariwo rẹ ni ó wàá tọ́ka wọn sí bí wọ́n ṣe máa ṣe dáwà bí wọ́n ṣe máa pèpè sí di sunnah nebà Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe máa lo làákàyè tọ́lọ́run bá fún ẹ so grandpa sì ni wọ́n fa so ó yẹ kó ti di grandpa báyìí ó ti ní grandson tí ó máa sọ pé ṣé grandpa wa kọ́ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó mú nǹkan ní orí kíní ẹ̀ ẹ̀ ń sáyé di ṣí tún so abẹ́ẹ̀rí nǹkan so abẹ́ẹ̀rí nǹkan ó kàn máa wá parọ́ ó máa ṣe fún ọ. àfà Kàmọ́lì mufti gbogbo àwọn ìjọ Ajalágbà Kàmọ́lì Ibrahim mufti gbogbo ìjọ àwọn Ajalágbà Karimọ̀lá mi ò sọ gbogbo àwọn èèyàn o àmọ́ wọn wá àríwọ̀ o wọ́n ń dún wúrúwúrú lábẹ́ lábùkòkò àbí mo náà wà tí gbogbo wọn lọ sápamọ́ sí mi ò sọ àwọn èèyàn o àwọn èèyàn kọ́ mo sọ o àbí àwọn èèyàn ni mo sọ ṣẹ́ni àwọn àfáà yín àwọn àfáà wa àgbà àwọn pòfẹ́sọ̀ Aláròkọ ni mo sọ ṣẹ́ni gbogbo àwọn èèyàn àwọn èèyàn tí ń bá dá wà lọ tipẹ́tipẹ́ tí gbogbo àwọn èèyàn ti ń gbọ́ wọn. ẹ máa gbọ́ nǹkan. including Sheikh Ibrahim Eleha àwọn èèyàn ti ń gbọ́ wọn. ẹ máa gbọ́. àwọn kan ni mò ń àwọn kan lè ní pè nígbà yẹn. ẹ gbọ́ alágbàákọ̀ ọmọ yìí báyìí ó ní gbogbo bí irú àwọn pòfẹ́sọ̀ Aláró oye kálàbà ní ṣe dáadáa fún wọn gbogbo bí irú àwọn àfáà rẹ̀ àfáà Ìmọ̀ràn Ẹlẹ́hà ipe àwọn eléyìn kọ́ lòun ń pè ń gbà náà o ipe àwọn eléyìn wọ́n ti ń ṣe dáwà táwọn èèyàn ti ń gbọ́ wọn ọ̀dà Saheed Shittu péèjì tí wọ́n fi ń ṣe ọ̀rọ̀ àfáà rẹ̀ official page àfáà rẹ̀ àfáà Ìmọ̀ràn Ẹlẹ́hà wọ́n create ẹ̀ ní 2019 wọ́n create ẹ̀ ní 2019 page al-Imam al-Kutubi oye wọ́n create ẹ̀ ní 2018 wọ́n wá create tàfà rẹ̀ ní 2019 ohun tó bá fi lè mú ẹ tó fẹ́ sọ fún wa pé kìnnìkan ìwọ ló pe àwọn Imam Kutubi jáde tí wọ́n fi wá ń sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ àfà rẹ̀ àfà Ìmọ̀ràn Ẹlẹ́hà ó gbọ́dọ̀ já sí pé ìwọ náà ló pè jáde tí fi wá ń sọ̀rọ̀ oye ìjọba olóò nílàáká ẹ̀ ní alákọ̀ọ́lẹ́kọ̀ọ́ tó ní ẹ̀kọ́ tó rí kọ́ àwókọ̀ insha Allahul azim oye so àfáà rẹ̀ àfáà Ìmọ̀ràn Ẹlẹ́hà ní ìsìn òun ti ń sọ̀rọ̀ táwọn èèyàn ti ń gbọ́ oye àmọ́ àwọn Sheikh Abdulgani Juma àti àwọn Sheikh Abdurrauf Bello hafizahumullah akálàbà wa ṣọ́wọn kó sì dáàbòbò wọn àti ìmá gbọ́ àwọn ariwo dìgbòlugi ti wọ́ òun ló wá mú wọn bọ́ta ó rí pé ò máa tó ń ṣe ó rí pé ò lálàáfíà kankan ó rí pé ò lálàáfíà kankan ó máa ti gbà táwọn Sheikh Abdurrauf Bello ti ń tako ìṣìnà mùdírù ni ó máa ti gbà táwọn Sheikh Abdurrauf Bello ti ń tako àánú àti ìṣìnà mùdírù kí wọ́n tó fi àbẹ́tẹ̀lẹ̀ ni wọ́n ti ṣe kí ni wọ́n ti ń tako ìṣìnà àti àánú mùdírù oye ó kàn yanu máa sọ̀rọ̀ bí adìẹ so ẹnu adìẹ gan ó sì ṣe control ju ti ẹgan lọ́ngbà mi bóyá ìrònú kó tó sọ̀rọ̀ ni so bóyá ìrònú kó tó sọ̀rọ̀ ìlò làákàyè rẹ̀ kó tó ṣe kíni kó tó máa sọ̀rọ̀ mí jáde lẹ́nu ó yẹ kó sọ ipá ariwo rẹ̀ náà ló gbé àfà rẹ̀ bọ́ta àfà Ìmọ̀ràn Ẹlẹ́hà ìgbà wọlé àfà Ìmọ̀ràn Ẹlẹ́hà òun gan bẹ̀rẹ̀ dáwà sọ fún wa wá máa wo nǹkan ni ẹ bá mi di ọ̀rọ̀ tó sọ yẹn mú
ipe ariwo rẹ̀ ló ṣe kíni ló gbé àwọn àgbà àfáà wa yìí jáde. So ó fẹ́ ó kọ̀ nínú àwọn àgbà àfáà súnnà lẹ Yorùbá, òun ni àwọn Sheikh Abdul Ghani Juma wà, òun ni àwọn Sheikh Abdurrauf Bello wà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà kódà nínú wọn ni Sheikh Kamaluddin Ibrahim wà, kálàbà wa ṣe dáadáa fún gbogbo wọn. Ó kàn ya wèrè kò sí ọgbọ́n tó fẹ́ dá sí. Oye hum min kibari ulama'i sunna fi biladi Yorùbá, nínú àwọn àgbà àfáà súnnà ni wọ́n wà nílẹ̀ Yorùbá. Kò sọ́gbọ́n tí ó fẹ́ dá sí, kò sì sí tó lè ṣe sí. Inú rẹ̀ ó yà jẹrà ní ó jẹrà. Oye tẹ̀síwájú. Àwọn yẹn ti ń báṣẹ́ lọ, táwọn yẹn ti dúró tán, tó ń báṣẹ́ Ọlọ́run lọ ti wọn. Àwọn ṣègbẹ́lẹ̀ àwọn ìyẹn àwọn àfáà wa ti ń bá àwọn wá sí àwọn yẹn là ń gbọ́. Ẹ máa gbọ́ o. Tó ń wúlò fún wa. Ní ìgbà tógun lọ lọ́wọ́ nípa àwọn oníbídíà àwọn ẹlẹ́bọ, mò ń pariwo ń gbà yẹn àti ìrí àwọn Gani Jímọ̀ Abdurrauf Bello àwọn Kútùbù gbogbo àwọn sẹ́ẹ̀tì wọn yẹn Ejigbo àmọ́ mi ò mọ bí tó wà mi ò àárí wọn. Kò pọn dandan kó rí wọn, ṣé wọ́n ni wọ́n fẹ́ ṣiṣẹ́ fún ni Mughaffal. Wàhálà ẹranko làwé yìí. Kò rẹ́yàn sọ fún pé ẹranko ni. Wàhálà ìsàyẹ̀ sì ṣíjọ ẹranko burúkú ni ó sì rẹ́yàn sọ fún àmáwò sọ fún ọ. Ṣé ìwọ ni wọ́n fẹ́ ṣiṣẹ́ fún tó wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ gba fọ́ọ̀mù lọ́wọ́ rẹ̀ pé àwọn fẹ́ máa sọ̀rọ̀? Àbẹ́ẹ̀rí aláìmọ̀ wọn ara báwọn. Àbẹ́ẹ̀rí aláìmọ̀ wọn ara báyẹn, àbí ìwọ ló tọ́ka wọn sí pé kí wọ́n lọ kéwú? Ìwọ ló tọ́ka wọn sí pé Sheikh Abdul Ghani Juma, Sheikh Abdurrauf Bello, Sheikh Kamal Ibrahim, Sheikh Abdul Hakim Al-Kutubi, kálàbà ṣe dáadáa fún gbogbo wọn. Ìwọ ló sọ wọn gbọ́ yá o, mo fẹ́ kí gbogbo yín kẹ́ lọ kéwú nítorí kẹ́ lè padà wá máa pariwo bí èmi náà ṣe ń pariwo. Ìwọ ló ní kí wọ́n lọ kéwú àbí? Tó fi já sí wípé ìwọ ni wọ́n ma fi ṣe ìpìnlẹ̀ àníyàn wọn láti fi ṣe dáwà. Àlò ìrònú èèlò làákàyè kó tó sọ̀rọ̀, pírọ́blẹ̀mù ẹnìyẹn. Kálò bá máa ń ronú kó tó sọ̀rọ̀ ni, oye kálò bá máa ń lò làákàyè rẹ kó tó sọ̀rọ̀ ni, ò bá máa bọ́ sójú ọ̀nà. Àmọ́ ńgbà tó bá ti ronú, o mọ̀ pé téèyàn bá ń rìn lójú ọ̀nà tí ò bá fi rẹ̀ sójú ọ̀nà tí ń gbà yóò já wọnú igbó. Pírọ́blẹ̀mù ẹnìyẹn níbi tó bá ti ń sọ̀rọ̀. Èyí lo yìí rẹ̀ ńgbà tó bá ń sọ̀rọ̀, tó rẹ̀ ló ṣe máa ń já wọnú ibi tó bá wù ọ́. Ìgbà tó já sí pé ìwọ kọ́ ló sọ fún wọn pé wọ́n lọ kéwú, yóò sì wá já sí pé ìwọ làwọn wà máa fi ṣe àníyàn ipò wọn fẹ́ ṣe dáwà. Àbẹ́ẹ̀ rí nǹkan báwọn. So ó rí àwọn wo kí ló kàn wọ́n pẹ̀lú tiẹ̀? Ó máa dúró àwọn ọmọ kí ó tó ti jáde lábẹ́ wọn, ó máa dúró àwọn ẹni tí wọ́n ti jàǹfààní ìmọ̀ lọ́wọ́ wọn, tó yá sí pé tí wọ́n bá fi lè gbá ọmú gan bó ṣe wà yìí, oye táwọn ọmọ kí wọ́n bá gbọ́ ọmú, ó yẹ kí wọ́n máa fi hàn lẹ́gba ni tó bá rí àwọn kéwú mi tí ó bá rí àwọn kéwú mi pè. Abẹ́ẹ̀ rí nǹkan, ó rí àwọn o bí pé òun ló gbé iṣẹ́ ara wọn fa. Bí pé òun ló sọ pé ọyá mo fẹ́ kẹ́ lọ kéwú, mo fẹ́ kẹ́ lọ kẹ́kọ̀ọ́. Mo fẹ́ kẹ́ lọ kéwú, mo fẹ́ kẹ́ lọ kẹ́kọ̀ọ́. Ó mọ̀ yí pé kéèyàn kéwú kó yanjú kó yé, ó ságbà yí pé kó ya láìmọ̀ kan kó wá sọ pé ó fẹ́ máa fi pèpè sójú ọ̀nà Allah bẹ́ẹ̀ dà lọ, ó dàrú. Ó dàrú náà, torí tọ́rọ̀ bá débi tí ọ̀rọ̀ ti bóòlù ṣe fẹ́ ṣe ra rẹ̀. So bóòlù fẹ́ ṣe ra rẹ̀. So àwọn ariwo tó lè pa náà ni àwọn ariwo tó ń pa yẹn kò sì wúlò, torí ìwọ gan náà fún ara rẹ̀ kò ṣàǹfààní fún ọ, ó padà bàjẹ́ fún ara rẹ̀ náà ni à ń padà bọ̀ wá síbẹ̀. Àwọn ariwo òsì àtàwọn igbe òsì àtàwọn ìṣẹ́ alágàn ní òsì tó sọ pé ó ṣe yẹn, oye gbogbo ẹ̀ náà ló padà wó dànù fún ara rẹ̀ náà.
ló padà bá ara rẹ̀ jẹ́ lórí ẹ̀. So àǹfààní ariwo náà wá dà, àǹfààní igbe náà wá dà. Ó mara nkúmi a máa pariwo ń gbà mí, àbí kẹ́tẹ́kẹ́tẹ́ a máa pariwo ń gbà mí kó wúlò fún ariwo tí ẹ wá wúlò fún wọ̀ gangan fún ara rẹ̀, kò ṣàǹfààní fún ọ, kò mú wúlò kankan dání fún ọ. So dẹ́nẹ̀ lẹ́ẹ̀kejì, oye ariwo rẹ̀ kò sẹ́ni kankan lákin láti sọ pé kó jáde kó wá sọ̀rọ̀. Oye a máa ń sọ dáadáa kó tó di pé àkíwò àmọ́ bá ṣe jẹ́, wallahi alazim, wallahi mo fi Allah bẹ̀ẹ́dà mo fi búra, kó tó di pé àkíwò àmọ́ irú ìjákin tí ń bẹ lọ́kàn wa àti tí ń bẹ láwa kó tó di pé àkíwò. So ìgbà tá Allah bẹ̀ẹ́dà wá fi wá mọ̀nà ta kíwò tá wá rí mọ̀nà ibi táwọ̀ wà ló ti wá sí nìyẹn, walhamdulillah. So ó wà máa sọ kẹ́tẹ̀kẹ́tẹ́ lẹ́nu ẹ̀ kìnnìkan ariwo rẹ̀ ariwo òṣìwò. Ó yẹ kó fi kún ipé ìmọ̀lérí pé ó tú ìhòhò ìyàwó níyàwó síta, ìyún náà ó ṣe wọ́n lákin. Àbíbò ni ó yẹ kó fi kún ipé ọ̀rọ̀ alájà Kaula kò ṣe ọ̀rọ̀ alájà Kaula ó ṣe wọ́n lákin náà. Ó yẹ kó fi léyìn náà kún ipé kódà ariwo rẹ̀ nípa alájà Kaula kò sí alájà Kaula nǹkan èyàn náà ṣe yín lákin, èyàn náà ó jẹ́ kẹ́ lè jáde. Àbí ariwo rẹ̀ nípa alájà Kaula kò sí alájà Kaula, ohun tí mò ń sọ ti yé ọ. Nípa kílípù kò ṣe kílípù alájà Kaula, ṣé àáfàá rẹ̀ ló ṣe lákin ni àbí ta ló léyìn ṣe lákin tó fi jáde tí wọ́n fi ń sọ̀rọ̀? Kàtà ọmọ wàlá bóyá bí búùtì ni wọ́n gbé ọpọlọ Saheed Shittu sí, kìí ṣe bí bọ́nẹ́tì tí fi máa ń ronú lọ sẹ́yìn. kálọ̀ mẹ́rẹ̀dà ṣàánú àbẹ́ẹ̀rí nǹkan. So àwọn dédèrèdè tó mọ́ ń bá ká lórí social media yóò náà ó yẹ kó sọ pé ó ṣe wọ́n lákin náà. So ẹni òdùmọ̀ gbọ́dọ̀ sọ. So orí ẹ̀wù yìí $500 ní mo rà, ẹ̀wù yìí $60 ní mo rà, ago yìí ago tó wà pa ní $70 mo rà. Ó yẹ kó sọ pé yẹn náà ó ṣe wọ́n lákin, ariwo yẹn náà ó gbé wọn jáde, aláìnílàákàyè ọmọ. Wàláhì wọ́n sì sọ pé ó ti rán ọmọ lọ sílé ọkọ fa. Wọ́n ló ti fi ọmọ fọ́kọ. Bóyá ó ti ní àrọmọdọ́mọ báyìí sìngàtà ló mọ̀. Imagine grandpa odidi grandpa fa odidi grandpa fa abẹ́ẹ̀rí nǹkan. Allahul musta'an. Edigbo katuni wọ́n pọ̀ gan ààrí wọn rárá tó sí wọ́n ṣe kí ni o wọ́n sì ń bẹ̀ ààrí gbogbo àwọn yẹn wọ́n dúnú àdúgbò wọn ni. Èmi wà ń ta mo ń pariwo ẹ̀yin àfọ onísúná ọ̀jọ́ ẹ̀bọ́ ta wọn tó bẹ́ẹ̀ ẹ̀bọ́ ta kí wọ́n máa polówó ẹ̀yin ọ̀jọ́ ni mò ń pè ara ọ̀jọ́ ni Abdulgani tó wà ọ̀dọ́ ni torípa àwọn kan ti wà wájú ẹ̀ èmi kan wà wájú ẹ̀ nígboro ó lè ní àwọn tó ń wúwo lákòókò ó lè má tún wúwo lámú. Kamali Ibrahim aṣíwájú ẹ̀ mo jẹ́ ní orí fídì ariwo aṣíwájú ẹ̀ mo jẹ́ ìbọ̀tẹ̀mí. Wọ́n àti ẹ̀ sí ní ibi fídì máa pariwo pẹ̀lú rẹ̀ Saheed Shittu láwọn àfáà dáadáa tó ń dakọ̀ yìí. Àwọn ò pariwo, àwọn ò sí ní fídì àwọn ò sí nínú klọ́ọ̀bù wọ́n sí nínú ìfẹ́sọyínpọ̀ alágànná wọ́n sí nínú ìjọ alágànná ìfẹ́sọyínpọ̀ àwọn ọ̀bọ sínú rẹ̀ ẹ̀yin tẹ́jọ wà nínú rẹ̀ ẹ mara yín. Oye àwọn ń ṣèdánilẹ́kọ̀ọ́ ni. So wọ́n àti ẹ̀ kọ́kọ́ sí nínú ìjọ tó sọ pé síwájú wọn ń bẹ̀ yẹn ná. Oye wọn à sínú rẹ̀ ìwà àtàwọn tó bá tẹ́bájọ wà nínú rẹ̀ máa sára yín bóyá ìwà àtàfà rẹ̀ àtàwọn káńkọ́ọ̀sì wọn
lẹ́jọ́ wà nù ìjọ aláriwo yún ó sì fi ti yín àmọ́ àwọn àfáà tó dákọ̀ yìí oye ìjọ àwọn ẹni tí wọ́n ń ṣe kíni ọ̀nà àwọn ẹni tí wọ́n ń fi ìmọ̀ yanjú ọ̀rọ̀ tó bá wà ńlẹ̀ ibi táwọn wà nìyẹn. So àbórí kí Sheikh Abdul Ghani Juma hafidhahullahu wa ra'a wa saddada khutahu ala al-khair ìjọ gbọ́ rí àbórí wọn rí kí wọ́n wá jáde kí wọ́n fẹ́ tírìtì ọ̀rọ̀ kan oye kó wá já sí wípé bí wọ́n bá ṣe ń lọ sí South Africa wọ́n máa lọ sí Sudan lórí ìjòkó kan náà gẹ́gẹ́ bó ṣe máa ń lọ káàkiri tó máa ya wèrè tó máa lọ tó máa bọ̀ tó máa ṣí èrè tó máa lọ tó máa bọ̀ ìjọ rírí rárá. So tíra ni bàbá ó gbé síwájú tíra ni bàbá ó ṣe kíni ni wọ́n pè síwájú tí wọ́n ṣe kíni tí wọ́n yànnàná ohun tí wọ́n fẹ́ yànnàná àbí kẹ̀ kí wọ́n sì play àwọn voice note tó yá sí pé ó níṣe pọ̀ pẹ̀lú ìmọ̀ láti fi clear ohun tí wọ́n fẹ́ clear. Oye so kódà káló bá ti ní grandson báyìí káló bá ti ní àrọmọdọ́mọ báyìí tí wọ́n bá gbé bó ṣe máa ń ya wèrè yún kalẹ̀ tí wọ́n sì gbé fídíò Sheikh Abdul Ghani Juma kalẹ̀ oye tí wọ́n bá béèrè lọ́wọ́ rẹ̀ pé nínú grandpa rẹ̀ àti Sheikh Abdul Ghani Juma pẹ̀lú wọ́n yín ṣe yìí tó bá sọ pé èwo ni ó mú ọmọ rẹ̀ yóò fẹ́ mú Sheikh Abdul Ghani Juma pé èèyàn ló farabalẹ̀ èèyàn ní fi ìmọ̀ sọ̀rọ̀ yìí èèyàn ní fi kéwú àtẹ̀kọ́ sọ̀rọ̀ yìí. So kìí ṣe ẹni tó já sí wípé wọ́n wà máa rò wípé ṣé chéènì tí ẹ mú kalẹ̀ tẹ́fẹ́ fi dé tí wọ́n ti jí ni ibo chéènì náà wà Saidi kìí ṣe ròyìn báyẹn. So ó dá mi lójú pé grandson rẹ gan àbí grandchild kò ní fẹ́ mú ọ oye àwọn ẹni tí ó fẹ́ ṣe kíni tí ó fẹ́ múnú pé ẹ wo farabalẹ̀. So ẹ wo bọ́n ṣe ń fi tíra tí wọ́n ṣe ń fíìmù bọ́n ṣe fi yanjú ọ̀rọ̀. So kìí ṣe ìkan máa yá wèrè ìmọ̀ sí èrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kìí ṣe léyìn àti ìmọ̀ ṣe bí alágànná aláwòkù èèyàn oye kìí ṣe yẹn kálọ̀bọ̀ ẹ̀dà bá wa fi ọmọ náà. báwọn kan ṣe wà lóko bá wọn wájú táwọn ẹ̀ ti fọ́ súnà tó balance tó ti súnà mú sílẹ̀ àwọn afọ àwọn àsìkò láì ṣàfihàn àwọn afọ àwọn ẹ̀sìn akédélé àwọn bàbá wa àdìá tù gbogbo àwọn afọ àwọn ńláńlá bẹ́ẹ̀ táwọn ẹtí ń bá súnà lọ. Àwọn ń pe gbogbo ẹ̀yin ọ̀dọ́ yìí pé ẹ máa bọ̀ ẹ wá máa pariwo súnà ẹ̀rù ń ba púpọ̀ nínú wọn. Ẹ máa gbọ́. Àwọn àfọ àwọn àgbáyé ẹ̀rù ọba wọn tó láwọn ń sọ̀rọ̀ ni. Ẹ̀rù ọba àwọn sọ̀rọ̀ ni. Sàráfà ò tí ì dé. Wàláì Saidi Shittu iṣẹ́ ṣọ́ọ̀gbẹ́ ọmọ yóò mọ mú nǹkan ẹ̀yin tẹ́ bá wà ń tòsí rẹ̀ ní Amẹ́ríkà àbí London ló bá wà ní ẹ̀dákọ̀ ẹ máa bá wa chẹ́ẹ̀kẹ̀ dáadáa ṣe ṣọ́ọ̀pẹ́ yín tí ń sọ pé òun fílẹ̀ yẹn yín tó sọ pé òun ò mú mọ́ ẹ̀ ṣe ṣọ́ọ̀pẹ́ kò mọ mú mọ́ lóòótọ́ ẹ̀yin ṣe ṣọ́ọ̀pẹ́ Saidi Shittu ò mọ mú nǹkan torí kò jọ pé ó ti fi ti mú yẹn lẹ̀ wàláhì ṣe ṣọ́ọ̀pẹ́ kò mọ mú nǹkan báyìí ẹ̀dákọ̀ ẹ máa bá wa chẹ́ẹ̀kẹ̀ dáadáa ẹ máa bá wa yẹ̀ wò dáadáa abẹ́ẹ̀ni tó sọ ó ní Sàráfà ò tí ì dé lẹ́nu ara rẹ̀ lọ́hùn kò gbẹ́nu tiwa wal iyadhu billah. So ó ń rí fà sí olùmọ̀wá bàbá wa orí olólùfẹ́ wa wallahi kálọ̀bá wa ṣe dáadáa fún wa Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahumullahu wa ra'ahum wa saddada khutahum ala al-khayr wa thabbatahum بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة كلا بوا دابو كوبا وا شوما كوبا وا في سواني لوري تنجا ودودو oye kó sì bá wa mú wọn dúró lórí dáadáa oye ó ní Dr. Sharaf gan ò tíì dé wàláhì àwọn èèyàn ó fẹ́ràn kọ́mẹ́dì gan ní Saidi Shittu ṣó ní ìdíká dá lóhùn lórí eléyìí ni ṣé ní ìdíká dá lóhùn lórí eléyìí àwọn wà ń lọ ní tá ń kéwú oye àwọn ń lọ ní tá ń ṣe kí ní tá ń kéwú lọ́wọ́ a sì ń gbọ́ ìró nípa pé Dr. Sharaf a ń gbọ́ ìró nípa bí àwọn èèyàn ṣe ń pọ̀ ń bi lecture wọn oye
àwa wà ń lọrin tá à ń kéwú lọ́wọ́ à ń sì ń gbọ́ ìró nípa bí èrò ṣe ń pọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ Dr. Sharaf wàláhì Saheed Shittu yìí kàn yín ronú kankan ó tí wọn bè la abẹ́rẹ́ nǹkan. So Dr. Sharaf ò tiẹ̀ tí ì jáde àmọ́ àfáàmúra ilé àti jáde àwọn ẹran ti wà ń wájú tí wọn abẹ́rẹ́ àgbà kó bá wọn àwọn Professor Aláró wọn ti jáde kálàbà ní ṣe dáadáa fún wọn. Bóyá ló mọ̀ pé Dr. Sharaf bí Professor Aláró ṣe jẹ́ lecturer àbí nǹkan kan ní University Ìlọrin, bóyá ló mọ̀ pé Dr. Sharaf náà àwọn náà ní ipò nínú University Ìlọrin, wọ́n padà jùlẹ̀ ní igbá àwọn fẹ́ kọjú mọ́ dáwà. Ó mọ̀ àbí ọlá pé àwọn ò ní táìmù àti máa tó àwọn ẹjọ́ òsì táfà rẹ̀ ń tò yẹn ni. So ọlá pé àwọn ò ní táìmù àti máa tó àwọn ẹjọ́ ọ̀ranù táfà rẹ̀ ń tò yẹn. Ó mọ̀ pé kálàfà rẹ̀ ni oye gbogbo ayé ni ó ti gbọ́ ipe wọ́n fi yunifásitì kan lẹ̀ nítorí nǹkan kan, gbogbo ayé ni ó ti gbọ́, àfáà rẹ̀ ó ti fi bùkà, ó ti fi ṣe fáàrí dáràn oye. So fún délé yìí Dr. Sharaf ò tí jáde àmọ́ àfáà rẹ̀ ti jáde àfáà rẹ̀ ti jáde ní tiẹ̀ abẹ́rẹ́ nǹkan. Dr. Sharaf ṣé Dr. Sharaf ti wá kálàbà ṣe dáadáa fún wọn oye. Bàbá tí ń sọ̀rọ̀ ò tí ì fi àbẹ́tẹ̀lẹ̀, ò tí ì túbá kò níbi àbẹ́tẹ̀lé lọ tí bàbá tí ń sọ̀rọ̀. Bàbá tí ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ò tí ì fi àbẹ́tẹ̀lẹ̀ oye. So tó wáyé lẹ́yìn ìgbà tó fi àbẹ́tẹ̀lẹ̀ bó tẹ̀já sí wípé ìṣà àbẹ́tẹ̀ sì ń lapa nínú ẹ̀jẹ̀ rẹ̀ àti ìgbésí ayé rẹ̀, akànmọ́bọ̀ bí Allah ní kó bá wa là ẹ́ kó sì bá wa ṣàánú rẹ̀. Lẹ́yìn ìgbà tó tún fi àbẹ́tẹ̀lẹ̀, bàbá tún tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ wọn. So oye tó bá tún wà lọ́bẹ̀ẹ́dà látún ti dá ìpadà lọ sí ìdí àbẹ́tẹ̀, bàbá ó tún tẹ̀síwájú bí ìdánilẹ́kọ̀ọ́ wọn oye. Tó bá wá wà lọ́bẹ̀ẹ́dà tán pé kó kàn pa ọrẹ kó má sí mọ́ rárá àti rárá, bàbá ó tún tẹ̀síwájú bí ìdánilẹ́kọ̀ọ́ wọn inshallah. Saidi ìwọ̀n gẹ́lẹ́ ẹ̀kọ́ máa sọ pé Saidi Òṣùpá oye ó ní Dr. Sharaf ò tí jáde abẹ́ẹ̀rí nǹkan wọn. So abẹ́ẹ̀rí so ẹ̀rí pé kò lálàáfíà rárá àti rárá. Ẹ máa gbọ́ ó ní ta ló mọ Sharafa kò tí ì dé oyin kéwú lọ́wọ́ ó ní ta ló mọ Sharafa kò tí ì dé oyin kéwú lọ́wọ́ lọ́dún wo ní ọdún wo kò tí ẹ̀ nídìí ká mọ́ bọ́ dráàgì gbogbo àwọn ọ̀rọ̀ ilé yìí torí ọ̀rọ̀ tí ò tí ẹ̀ mú làákàyè ní ọ̀rọ̀ ẹni tọ́pọlọ rẹ̀ ti yòrò, ọ̀rọ̀ ẹni tí ò gbọ́n ọ̀rọ̀ ẹni tí ò gbọ́n. So tó bá tiẹ̀ sọ pé wọ́n ń kéwú lọ́wọ́, nínú kéèyàn máa kéwú àti kéèyàn máa ṣí èrè kó sì máa ṣèṣe dìgbò lógi káàkiri àdúgbò, èwo ló dájú? Mo mọ̀ pé ó fẹ́ mú dìgbò lógi yùn torí ìgbésí ayé rẹ tó ń ṣe kíni tó ń gbé nìyẹn. Àmọ́ ká ló bá mọ ohun tó dáa fún ẹ, ó yẹ kó mú kéwú torí kéèyàn kéwú ó ní ládá tó pọ̀ gan. O mọ̀rọ̀ àǹfààní tí kéèyàn gbájúmọ́ kéwú kíké, o mọ̀rọ̀ àǹfààní tó ní ni. Àwọn màláíkà wọ́n máa ṣe kíni, wọ́n máa spread the wings wọn fún ẹ, ìyẹ́ wọn wọ́n spread ẹ̀ fún ẹ kó rìn lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ kéwú. So iṣẹ́ dìgbò lígi tí wọ́n ń ṣe káàkiri nígbà náà tó rò wípé bóyá o síwájú àwọn kan, ìwọ ló mọ àwọn ẹni tó síwájú nínú kánkọ́ọ̀sì ìdìgbò lógi yẹn oye. Kìí ṣe àwa Ahlus Sunnah tá a jẹ́ àfáà rẹ̀ oye, torí àwa ń tiwa ìdánilẹ́kọ̀ọ́ làwa gbé síwájú tá à ń ṣe oye. So àwọn màláíkà bọ́ wọn ṣe fẹ́ spread ìyẹ́ kalẹ̀ fún ọ pẹ̀lú ìṣèdìgbò lógi tó ń ṣe káàkiri. Àmẹ́ni tí ń kéwú
tó bá tẹ̀ sọ pé wọ́n ń kéwú lọ́wọ́ ni dákù orí èwo ló tó kí àwọn máa kéwú, kí àwọn kéwú súnà, kó kéwú ẹ̀sìn, kó kéwú ṣẹ̀ríà, kó kéwú ìsìláàmù ní kéwú tó yanjú. Dákùn orí èwo ló tó nínú orí ayé. Saheed Shittu wọ́lá pé o mọ tó wáyé wá ṣe ni, torí ẹ̀ ni ká ló bá mọ tó wáyé wá ṣe ni o bá mọ̀ pé ipò wọn tiẹ̀ lọ gbájúmọ́ kéwùyùn gan ó lóore ju gbogbo ohun tó ti fi ìṣẹ̀mí ayé rẹ̀ ṣe láti ìbẹ̀rẹ̀ títí débi tó dé yìí ó lóore jù lọ. Gbogbo ni o yọ àyàfi. So ẹni tó yá sí wípé ọmọ akẹ́kọ̀ọ́ tó yá sí wípé ìwá ẹ̀kọ́ ẹ̀sìn tí ń wá ẹ̀kọ́ ẹ̀sìn ó lọ́lá ju náfílà tí ẹni tí ń ṣe náfílà ń ṣe lọ. Oye ká tó wá sọ ìṣèdìbò lúgi tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe káàkiri orí social media àti wèrè tó sọ pé òun yà káàkiri. Kálọ́bà ẹ̀dà kó bá wa wọ̀ ẹ́sàn, kó bá wa fún ọ lálàáfíà. À ń gbọ́. Ẹgbọ́ ó ní Dr. Sharaf ń tọ́ kéwú lọ́wọ́ Saudi. Ìgbà ó ní Dr. Sharaf gba doctorate wọn. Ọdún wo ni wọ́n gba doctorate wọn? Ọdún wo ni wọ́n padà sí Ògbómọ̀ṣọ́ pé wọ́n fẹ́ máa ṣe kí ni wọ́n fẹ́ máa ṣe lecture padà? Ọdún wo wọ́n padà sí ilẹ̀ Yorùbá tí wọ́n fi ilẹ̀ Haúsá lẹ̀? Ọdún wo ni wọ́n gba doctorate wọn ní Saudi? Ọdún wo ni wọ́n fi Saudi lẹ̀? So ṣé bàbá tó yá sí wípé ìjọba Saudi fẹ́ kí wọ́n dó láti máa ṣe kí ni láti máa ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan, oye wọ́n láti sọ pé àwọn ẹ̀yà èdè àwọn wọ́n bùkátà sí ẹ̀kọ́ táwọn ṣe kí ni táwọn ké. Ṣé irú àwọn eléyìí ni ó tiẹ̀ mọ̀ ara rẹ̀, kódà àwọn tiẹ̀ lè wo àfáà rẹ̀ bò láti wò sí bò bí ìpa fẹ́ máa rí dínkù bàbá oníbàbá nìjàre ká máa wá fi àfáà rẹ̀ fẹ́ máa fi wé Dr. Sharaf láti wò sí bò. Àwa yìí gan gbọ́dọ̀ máa fira wa wé àfáà rẹ̀ àti gbọ́dọ̀ máa fi àfáà rẹ̀ wé wa. Fáàrí kọ́ o reality là ń sọ fún ọ. A gbọ́dọ̀ máa fi àfáà rẹ̀ wé wa láwàtà jòkó yìí. Àwàtà jòkó yìí a gbọ́dọ̀ máa fira wa wé àfáà rẹ̀ láti bò síbò. Ká tó wá sọ àwọn bàbá tó yá sí pé wọ́n gbé ṣàlọ́bẹ̀ dáadáa níbo ṣe tí wọ́n sì ń gbìyànjú wọn bá gbára wọn. So debate kan tí Dr. Sharaf ṣe nílùú Ìbàdàn ni. Ọdún wo ni debate yẹn ṣẹlẹ̀ gan-an? Ọdún wo ìyẹn rò pé Saheed Shittu ti fi àbẹ́tẹ̀ ìmúkúmu rẹ̀ lẹ̀ ní ògbà tá à ń sọ yìí. Ó mà tìgbà táwọn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni. Ó kàn mọ́ wá tanra rẹ̀, ó mọ̀ múná ara rẹ̀ dùn. Kò sí tó burú tínú èèyàn bá ń bàjẹ́ náà. So ohun tó normal ni kó wá artificial ìdùnnú. So látara pé bá yóò lá ṣúgà àbóyin, ṣúgà oníkóró àti oyin gidi, so èèyàn lè lá láti fi wá ìdùnnú bó tẹ̀já sí pé ìdùnnú náà ò ní pẹ́. So ohun tí mo kàn rí pò ń ṣe fúnra rẹ̀ nìyẹn. So inú rẹ̀ ti ń bàjẹ́ yun o bùkátà sí ṣúgà àbí oyin láti ṣe kíni láti fi wá artificial ìdùnnú fúnra ẹ̀. Ká lọ bẹ́ẹ̀ dàbá wa fọ̀nà mẹ́ á tẹ̀síwájú. Assalamu alaikum warahmatullahi ibi tí mo gbọ́ àdé ni pé mo ní Sharafa ó yìí ń kéwú lọ́wọ́ tó tọ́ kéwú Saudi àwọn wà ń gbòòrò táwọn pariwo. Ṣé rí ibi tí Saheed Shittu ti sọ pé Dr. Sharaf ń bẹ ní Saudi tó ń tọ́ kéwú lọ́wọ́, òun á wà ń gbòòrò tó ń pariwo. Ṣé rí bí bàyá mi, mo wà pẹ̀lú mọ́mì mi àti táyé mi bí ọwọ́ rọ̀lẹ́ yìí. So mo wá play bí báyìí náà, wàláì wọ́n kàn bẹ̀rẹ̀ sí fi Saheed Shittu ṣe ẹ̀yẹ ni. Wọ́n bẹ̀rẹ̀ sí fi Saheed Shittu wọ́n bẹ̀rẹ̀ sí fi ṣe ẹ̀yẹ pé ó ń pariwo bí ìdìbò lókì káàkiri ń pariwo bí alágànná. Wọ́n wá ń sọ pé nínú ariwo àti kéwú èwo ló dáa jù. Àwọn ẹni tí wọ́n kéwú nù
àwọn ẹni tí wọ́n kéwú nìyẹn o ni wọ́n ń sọ pé òun pariwo bí ìdìgbòlugi nìyẹn o ipe tó mú ọ tó fi ń fi pé òun pariwo àti ẹnìkan tọ́ kí ohun tó mú wọn tó fẹ́ máa fi wéra wọn ajásù pé nǹkan kọlù ẹ nìyẹn ká tó wá sọ ẹni tó mọ̀ nípa ìsìn alọ́bẹ̀ẹ́dà tí ń gbọ́ ohun tó ń sọ yìí èyí tó pè láfa rẹ nísìn wọ́n sì máa dunnú pé ipò òun ṣiṣẹ́ dáadáa àbí iṣẹ́ gidi ló ń ṣe yún abẹ́ẹ̀rí nǹkan abẹ́ẹ̀rí irú wọn náà wọ́n tún máa yọ ẹnu sóńsó síta tí wọ́n máa sọ wípé àwọn ọmọ kan ò lẹ́kọ̀ọ́ ìmọ̀ ọmọ tí wọ́n gbé síta tó yá sí wípé wọ́n ránṣẹ́ tí ò lẹ́kọ̀ọ́ abẹ́ẹ̀rí iṣẹ́ báwọn gbogbo wáàsí kéyìí tí àfáà rẹ̀ ó bá máa ṣe fáwọn èèyàn nípa pé kí wọ́n máa bọ́n ṣe máa sọ̀rọ̀ lórí social media tí àfáà rẹ̀ ò bá fi lè sọ fún un kí wọ́n direct ẹ̀ sí ọ rédèrèdè gbáà ní àfáà rẹ̀ ń sọ ẹ̀kan jọ ń tanra yín ni lórí àṣìṣe tẹ́ ń bá káàkiri. So Dr. Sharaf ní pé àǹkárá àǹkárá yìí ó dá nǹkan kan mọ̀ ó dá nǹkan kan mọ̀ wo ní tí ẹ̀ ní fi bò Dr. Bilal Asra afá Bilal Asra tó ń bẹ níwò oye mo gbọ́ nínú clip wọn kìnkẹ́ náà fún alára wọn tí Dr. Bilal Asra ń rí fa ọ̀rọ̀ sí Dr. Sharafuddin Gbadebo Raji lọ́dún tí mo ń sọ yìí wọ́n ń sọ yìí pé àáfà àwọn àgbà tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ ìnìkan bá mi wá clip yìí àáfà àwọn àgbà tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ oye ọ̀rọ̀ tí mo ń sọ yìí nìsín bíi 2019 2020 manifa oye àáfà àwọn àgbà tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ nǹkan kan kálọ̀bẹ̀ẹ́dà kó dáàbòbò wọn kó ṣe kinní kan oye àwọn ẹni tí àwọn àfà rẹ̀ tí wọ́n ń gbà ní àgbà àfà tí wọ́n gbà lágbà àfà tí wọ́n gbà pé tó bá kan ọ̀rọ̀ pé ká tọwọ́ bọ ọ̀rọ̀ ìmọ̀ àwọn náà mọ̀ pé ògiri tí ò ṣe wú dànù ni Dr. Sharafuddin Gbadebo Raji so a fi wọ́n ṣe kèsì gbogbo à ń fi wọ́n yáyọ̀ pọ̀ra but à ń dúpẹ́ pé lọ́bẹ̀ẹ́dà fi wọ́n ṣe ìkẹ́ fún al-umma ìpàgbà jùlọ fún ahlus sunnati wal jamaa so ọ̀rọ̀ tí ó gba ẹnu àwọn ẹni tó gbà láàfà láwọn ẹni tí wọ́n tẹ̀ tún kéwú ká tó wá sọ ìwọ pàǹtí ká tó wá sọ ìwọ ìkólẹ̀ ilẹ̀ ká tó wá sọ ìwọ yèrèpè Saheed Shittu so Dr. Bilal Asra mo gbọ́ nínú ọ̀rọ̀ wọn rí tí wọ́n sọ pé àfá àwọn olùmọ̀ àwọn Dr. Sharafuddin l'Ógbómọ̀ṣọ́ mo gbọ́ rí nínú ọ̀rọ̀ wọn oye so ìgbà kan bẹ tí Dr. Bilal Asra tí wọ́n máa ń ṣe kíni tí wọ́n máa ń dó síbi bẹ́ẹ̀mí náà ṣe dó síbi maktaba báyìí bí mo ṣe jókòó síbi library tí mo kọ̀yìn sí tíra ìgbà kan bẹ tí wọ́n máa ń jókòó síbi tíra báyìí láti máa ṣe kíni láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn kan so táìmù gbà yẹn òun ni Dr. Bilal Asra sọ̀rọ̀ tí mo ń sọ yìí so àmọ́ ńgbà tó yá sí wípé nǹkan ti kọ lọ ọpọlọ ti wọ nǹkan ti ṣe làákàyè rẹ̀ kò nọ́mà dáadáa kò nọ́mà dáadáa kìí sì sí pé bóyá Canada ló wà ká ní Canada ló wà ní àbá sọ wípé àbí snow ti ṣe kí ni snow ti di àwọn ibi tó ẹ kátẹ́gùn gbà fẹ́ sínú làákàyè rẹ̀ a sì láwọn èèyàn dáadáa ní Canada tó wá sí pé irú rẹ̀ ò ṣẹlẹ̀ sí Saheed Shittu máa ronú lẹ́kọ̀ọ̀kan máa lọ ọpọlọ tálọ́bẹ̀ẹ́dà fún ẹ alọ́bẹ̀ẹ́dà fún ẹ nílàkàí nítorí kó lè utilize ẹ nítorí kó lè bá ṣe kí ni kó lè bá fi ṣàǹfààní oye mọ́ wá jẹ́ kó ṣòfò mọ́ jẹ́ kó ṣòfò so mọ́ jẹ́ kó sọnù lò so kó lè bá wúlò fún alọ́bẹ̀ẹ́dà ṣe fún ẹ oye mọ́ jẹ́ kó pòfo in ti ń pòfo mọ́ ẹ lọ́wọ́ lọ́jọ́ tó ti pẹ́ ó sì tún lè ṣe kí ni ó lè tún utilize báyìí o lè tún máa o lè máa lò báyìí oye aláìmọ̀kan. fún wa lè sọ pé ó ti wá dé ibi tí mo dé ní kó tọ́ kéwú lọ àtàwọn àfáàyè àwọn míì tún wúrúwúrú ẹ̀rú wà ní ara wọn wọ́n ń tún lábẹ́ ẹ̀rú wà lára wọn wọ́n lè sọ̀rọ̀.
mo wá ń pariwo pé ẹ̀yin ọ̀dọ́ àfáà ẹ bọ́ta kẹ́ máa pariwo wọn tó bẹ́ẹ̀. ìgbà yẹn làwọn kan wá ń bọ́ta. ẹ máa gbọ́. làwọn kan ń bọ́ta wọ́n ara ń yọ jáde díẹ̀díẹ̀ wọ́n ara ń gbórí jáde wọ́n ara bíi pé wọ́n dé wọn mọ́nú wò wọ́n sápamọ́ sínú wò wọn ò lè bọ́ta kúrò nínú wò wọ́n lọ bọ́ sínú wò ẹ̀yin tẹ́ fúláàgì mi lẹ́kọ̀ọ́ yẹn ẹ̀rì fúláàgì mi kí n tẹ̀sí mo fẹ́ tẹ̀sí nǹkan tí mo lò sí pé ó máa ṣiṣẹ́ tí ó bá ti ṣe máa rò pé àwọn tí mo sanwó fún kò ṣiṣẹ́ nìyẹn ẹ tí àyẹ̀wò káwọ́ pé ọmọ iṣẹ́ ló ń ṣe ẹ fúláàgì mi ègé ṣe gbọ́ ẹ̀yin tẹ́ fúláàgì mi lẹ́kọ̀ọ́ yẹn ẹ̀rì fúláàgì mi kàtún wò pé ó máa ṣiṣẹ́ mi àwọn ìsanwó fáwọn tí àwọn protection pé kí ni mo sanwó fún mi ò lóní ẹ fi rí mi fúláàgì mi pẹ̀lẹ́ tí ló sìn ẹ̀yẹ ká tẹ̀sí ẹ̀ òun ló máa ṣiṣẹ́ ẹjọ́ wò. bí a ti mọ̀ sọ fún yẹn wọ́n gbà mí lórí ẹ̀jọ̀ ń gbà mí ẹ̀wọ́n mú gùn ní mi mú gùn àní mú gùn ní mi tó ní mo pẹ́ yìí wèrè wà ní ma fúláàgì mi mo mọ̀ mo lè sọ wẹ̀ wọ́n yọ wẹ̀ lákàtì mi kí n má bàa rí mi fúláàgì mi ẹjọ́ wò ó sì kàtẹ́ wò lọ. náà tí o bá wá ṣiṣẹ́ àdásùpẹ́ ń gbà mí nìyẹn mú gùn ní mi nìyẹn àbí káwé. àfà mo wá pariwo pé ẹ̀yin ọ̀dọ́ àfà ẹ̀bọ ta àwọn àfà ẹlẹ́bọ yìí àwọn àfà oníbídíà yìí wọn ò tó bẹ́ẹ̀ ẹ̀bọ ta ẹ wá máa pariwo súnà ẹ gbé súnà bọ́ta kẹ́ máa pariwo súnà lọ́dún náà gbogbo yín náà lẹ́ mọ̀ gbà náà àbí ẹ̀yin èèyàn wí ṣé rọ́ ni mo pa aláwọn ẹlẹ́rìí rẹpẹtẹ tọ́mọ ní bẹ́ẹ̀ ni ó pariwo ẹ̀yin ọ̀dọ́ àfọ̀ onísúnà ẹgbọ́n ta ẹ wá máa píríṣì súnà wọn ò tó bẹ́ẹ̀ wọn ò ní lábúrú ṣe fún yín wọn ò lè ṣe kọ́kún ó pariwo náà kò ń ṣàwọn àgbà àfọ̀ àwa ni mò ń bá wí o ẹ̀yin ọ̀dọ́ àfọ̀ àmọ̀ ń pè ńgbà yẹn ìgbà yẹn làwọn ọ̀dọ́ wa ń bọ́ta díẹ̀díẹ̀ wọ́n bọ́ta ó wá ní pé èmi náà wà ń bẹ̀ o èmi náà lágbájáre o èmi kàmẹ́gùrẹ́ o mi ò dẹ̀ ṣe méjì torí pé èmi ò gbéra mi ta pé èmi là fà gbà ọmọ kéwu yín ni mo pera mi fún yín ǹjẹ́ mo pera mi láfa yín ǹjẹ́ mo gbéra mi lẹ̀ pé ọ̀dọ̀ mi kẹ́tí lábàá kọ̀ọ̀kan mo ní àwọn àfa wa rẹ̀ lọ́ máa gbọ́ wá sí wọn ṣé bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe ń wí ṣé mo gbéra mi ta pé èmi là fà gbà ṣé mo sọ bẹ́ẹ̀ èmi kọ̀ wọ́n fún ààyè yìí ni àwọn àfa yìí ni kẹ́lọ́ máa gbọ́ wá sí wọn àbí tí mo wí kọ́ yẹ tí mo wí nìyẹn náà mo gbéra mi lẹ̀ pé èmi ni kẹ́ máa gbọ́ wá sí mi o èmi là bá gbà o fún tí bá ti sọ ní o jẹ́ mo sọ bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ kò síbi kọ́ tí mo ti sọ bẹ́ẹ̀ kò síbi kankan tó bá ní pilẹ̀ mo ní àwọn àfa àwọn onísúná rẹ̀ àwọn náà máa kọ́ yín súná náà máa ṣàlàyé fún yín ẹ lọ́ máa gbọ́ wá sí àfa làgbẹ́já ẹ lọ́ máa gbọ́ wá sí àfa tàbẹ̀jù àfa àkíní kan ṣé àwọn eléyìí alùpùpù àníwọ́ o ló pa o ẹ má gbọ́ wá sí wọn mọ́ o àṣírí ìran wọn wá tú gbogbo ayé rí bẹ́ẹ̀ ìgbà làwọn afọ onísúná àwọn ọ̀dọ́ wá ń jáde gẹ̀rẹ̀ ó wá ní pé àwọn náà wá ń sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn tẹ́tí gbọ́ wọ́n nífẹ̀ẹ́ wọn pé àṣẹ súnmọ́ ànábì lélẹ́yìí àṣọ ọ̀rìjìnà lélẹ́yìí ẹ jẹ́ ká tẹ̀lé wọn ẹ jẹ́ ká gbà fún wọn. ṣé bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ kọ́ Saheed Shittu bẹ́ẹ̀ kọ́. àwọn onísúnnà tí wọ́n ń pèpè súnnà wọn à jáde ní tìtorí rẹ̀ nítorí kó tó fi ilé igbó rẹ̀ lẹ̀
àti àbẹ́tẹ̀bi tó ti ń fàfàkùfà kó tó fi kalẹ̀ wọ́n ti ń ṣe kíni wọ́n ti ń pèpè súnà bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ kí wá ṣe tìtorí rẹ̀ ni wọ́n ṣe jáde wáyé pé káwá máa sọ̀rọ̀ nítorí Saheed Shittu so tó bá jẹ́ tìtorí rẹ̀ ni èèyàn ò ní jáde sọ̀rọ̀ pẹ̀lú àwọn àgbákò tó ṣe kíni tó ń ṣe tó sọ pé òun ṣe tó sọ pé òun pariwo òun ṣe jákujàku èwo nù wọn lórí nínú àwọn ẹni tó tẹ̀ dá kọ̀ǹgánná jẹ́ǹtẹ̀ fi jẹ́ǹtẹ̀ kọ́lẹ́kọ̀ọ́ díẹ̀ àwọn Sheikh Abdulgani Juma tó sọ pé ó sí ní ọ̀hún àbí àti Sheikh Abdurrauf Bello àti Sheikh Kamal Ibrahim Sheikh al-Imam al-Kutubi kálọ̀bá ní ṣára fún gbogbo wọn oye Saheed Shittu èwo nù wọn lórí rí àbí ló gbọ́ rí tó wá jókòó kalẹ̀ tó wá sọ pé in tó ń fẹ́ ṣe lónìí o lórúkọ dáwà ni o in tó ń fẹ́ ṣe lónìí o ní pé so mo fẹ́ tú àṣírí Kàfílà Káúlà fún yín èwo ló ṣe ẹ̀ Saheed èwo ló jókòó rí tó wá sọ pé ìhòhò ìyàwó níyàwó lòun fẹ́ máa tú ìyàwó àbí ìhòhò ìyàwó níyà òun lòun fẹ́ máa tú so àṣírí ìyàwó níyà tọ́lọ́run bá fi bò òun lòun fẹ́ máa tú èwo nu wọn ló dàn wò èwo nu wọn ló ṣe ọwọ́ rẹ̀ náà wọ́n ti bá gbogbo àwọn àgbákò náà èyí tí ń ṣẹlẹ̀ sí ọlọ́dọ̀ Lizzy Anjorin ní ìsìn èwo nù wọn ló gbọ́ rí pé irú rẹ̀ ṣẹlẹ̀ sí Saheed èwo nù wọn ló gbọ́ pé irú rẹ̀ ṣẹlẹ̀ sí so àwọn ẹni tó ń sọ yìí ṣebí ń bẹ́nu wọn tó já sí wípé àwọn ni wọ́n tún máa pè ọ́ pé in tó ń ṣe yìí kò bọ́pọlọ mu onílàákàyè ṣe in tó ń ṣe yìí àbí wọn máa sọ fún ọ àìmáwò nǹkan fa lẹ́ni ní kàtà tó já sí wípé àwọn àfáà súnnà wọ́n tún máa pè é wọ́n máa pè é lẹ́yìn pé ọ̀gbẹ́ni kinní tó ń ṣe yìí tó sọ pé òun pè ní dáwà yìí jákujáku ló ń ṣe déédéé ló ń ṣe kò bójú mu àfáà rẹ̀ Sheikh Kamal Ibrahim so ṣé wọ́n máa sọ fún ọ ìpèrè dèrèdè tó ń ṣe yìí o kò bójú mu kò yẹ kó rí bẹ́ẹ̀ ìmọ̀ tírẹ́tì yẹn nìkan pẹ̀lú gbogbo òhù rẹ̀ síta nǹkan bẹ́ẹ̀ kò yẹ kó máa ṣe bẹ́ẹ̀ kò yẹ kó máa ṣe bẹ́ẹ̀ ṣé àáfàá rẹ̀ ò sọ fún ọ wọn correct lórí rẹ̀ àìwá mọ iye wọn bẹ́ẹ̀ tó wá sí pé wọ́n correct àtà Ustaz Kutubi gan wọn correct lórí ẹ̀ ṣé àwọn eléyìí ló wà sọ yín tí ń jẹ́ dáwà fún àbáwọn ni wọ́n sọ yín tí ń jẹ́ dáwà fún ẹ̀ àwọn ni wọ́n tọ́ka ẹ̀ sí pé yín tí ń jẹ́ dáwà rẹ̀ kì í ṣe ìwọ ló tọ́ka wọn sí kìí ṣe wọ́n ló sọ fún wọn pé so bó ṣe ẹkẹ́ pèpèrè nítorí ẹkẹ́ sọ rẹ̀ wọ́n bí mẹ́tàlá rẹ̀ dà 1 billion rẹ̀ gan wọ́n bí dà níwọ̀ o alábẹ̀rẹ̀ dàrú bá wà fi ọmọ náà so á dàdó fún ẹ̀ ń bẹ̀rẹ̀ so láìpẹ́ network wa tó ṣe jákujàku tá tètè rí bí bẹ̀rẹ̀ so á jẹ́ kó mọ̀ ń bẹ̀rẹ̀ fún ẹ̀ so èyí tà sọ yẹn náà ìwọ̀nba èyí tà sọ yẹn náà tó bá ní làákàì dáadáa óyé so tó bá ṣe kí ni tó bá lọ́pọlọ dáadáa ó yẹ kó ṣàǹfààní fún àbọ̀rọ̀ la máa ń sọ fún ọmọlúàbí tó bá dénú rẹ̀ tán yóò di kíni yóò di òdìdí so kálọ̀bẹ̀ ẹ̀dà kó jẹ́ kó lè ṣe kíni kó jẹ́ kó lè di òdìdí fún ẹ̀ óyé kálọ̀bẹ̀ ẹ̀dà jẹ́ kó lè ṣàǹfààní fún aláìmọ̀kan ẹ̀dá ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé jàre so nọ́mbà rẹ̀ óyé àmọ́ ẹ dákun tẹ́ bá pè wọlé ẹ má ṣe pè fún Saheed Shittu ẹ dákun ẹ má ṣe pè fún ẹ kàn bá wa ṣàdúrà fún ni pé kálọ̀bẹ̀ ẹ̀dà bá wa tọ́ sọ́nà kó bá wa fọ̀nà mọ́ kò rí ìmọ̀nà ni tó bá rí ìmọ̀nà yóò yí padà so àdúrà ní kẹ́ mọ́ bá wa ṣe fún òpùrọ́ burúkú ó kàn wá jókòó kàn mọ́ wá parọ́ bí aláfiṣe
السلام عليكم. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. قال سايكو بيانجو. نعم. لا باس من السنوري. اللهم آمين. bẹ́ẹ̀ ṣe ń play ọ̀rọ̀ wọ̀wọ́ ẹ̀ rí kọ́ parí ni pé kọ́lọ́ ṣe dáadáa fún wa. Ẹmu kan tó ń ṣe ni pé ó ń wá rẹ́lífáǹsì ni kan tó ń wò pé kíni kan tó ń lè pa fún yín. Tí wàá gbé bá ṣe ń play ẹ̀ lọ́rọ̀ kọ̀ọ̀kan báyìí mo ń gbọ́ wá sí ẹ̀ mo tiẹ̀ ṣe wá sí mi mo tiẹ̀ ń gbọ́ program ẹ̀ mọ́. Ó ti yé yín ẹ̀ nǹkan tó dàbí nǹkan tó ń ṣe nìyẹn because ẹjọ́ tó ń rò yìí kò sí nǹkan tó kàn wá papọ̀ pẹ̀lú nǹkan tó ń sọ. Òun ló sọ pé òun lòun ṣàpọ̀pọ̀ tó sọ pé àgbà tó ń pa àwọn èèyàn jáde pé àwọn original lélẹ́yìí òyìnbó ló ti sọ pé ó ti sọ ní 1919 sí. Ṣé ló confuse àwọn ọ̀dẹ̀dẹ̀ rẹ̀? Ẹ̀rọ ìkúṣẹ́ tó ṣe ló bí wọ́ọ̀gì lé náà bó wọn mọ̀kọ́ tó ń sọ ni. Ó ń dùn báwọn àfẹ́sìn báwọn èèyàn ti lajú pé kán ti mọ kínní ni. So tó wá kí wọ́n ṣiṣẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó tún wá ṣiṣẹ́ tó wá ṣe tẹ́lẹ̀ tó wá bàjẹ́. Ìbéwọ̀dù tí wọ́n sọ sí pé gbogbo àwọn tó sọ pé àfàsùn náà gbọ́ original ni wọ́n o kìíní kan àwọn gbọ́dọ̀ àfẹ́sìn gbogbo ló ti wọ́ọ̀gì léèsì tó di pé ọ̀ kì í ṣàfẹ́sìn mọ́. Gbogbo àwọn ẹ̀ka gbogbo àwọn kan ṣe ní program tètè ṣe lánàá ẹ̀jẹ̀ ẹ̀fọ́ nìkan gbogbo tí Saheed ń sọ ẹ̀mú ga tí Saheed lélẹ́yìí Saheed ẹ̀ pé òun gọ́gẹ́ ginger boy ń jẹ́ pé anything to do with Sufi gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ máa ń kàn dẹ́mẹ̀ tẹ́lẹ̀ ìsìn yóò ti wá di pé àwọn náà kan máa yọ ijó ìdánù ọ̀rọ̀ wọn ní. Ó fẹ́ wúrú kan bẹ́ẹ̀ ṣé tí o bá fẹ́ ṣe Sufi ìsìnyàn lè ṣe é nìyẹn jẹ́ pé kẹwàá gbàdúyàn pé tó bá dọ̀hùn exercise lè tó bá ṣe é lọ́ọ̀ni òní kan kọ́kọ́ fún ṣe bá wọ́n pé kó lè bú díẹ̀ àti dọ̀làlà àbí gbogbo dọ̀làlà dẹ̀ ni phenol Saheed ò mọ gbogbo nǹkan bẹ́ẹ̀ mo dẹ́kun náà dẹ̀ máa ń ka àdìsí yẹn tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ inú mi wá dùn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ láti pé a máa fi sínú àdúrà ni òkùnkàn ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ gan o pété ọmọ ìgbọ́sẹ́wù tó ṣe kíní bó ṣe ṣí kíní ẹlẹ́sì wípé tó bá ṣe Sufi pé bí a pé kò nídìí láti ṣe súnà nìyẹn pé nǹkan tó bá ṣe tí ó bí akéèké nìkan exercise lọ́lọ́run máa kà sí fún ṣé gbogbo àwọn jálà bí ẹ náà kó ẹṣẹ àtijọ́ òun ló jẹ́ ti sọ̀rọ̀ ẹlẹ́bọ̀ kan gbẹ̀yìn mọ́sìn ó lẹ́yìn lòun pé wọ́n sì lọ́dẹ̀ ló ń pa kò lè ṣiṣẹ́ ẹ̀ mọ́ òun náà sọ fún láti ilẹ̀ wọn àfẹ́sì náà dẹ̀ ń sọ fún pé tó bá lọ aligned pẹ̀lú bó fẹ́ ṣe dàrúdàpọ̀ o ní lè ju ẹ̀sìn fáwọn èèyàn mọ́ nǹkan tó bá jẹ́ kó ti lọ ń lò pọ̀ máwọn oní kí ni o máa bá wọn ṣe ni o àwọn ní bídíà òkìní kan nǹkan tó ń ṣe lò ní bá wọn ṣe o ní lè sọ̀rọ̀ wọn mọ́ níṣẹ́ wo prógráàmù Sheikh Fadil ní ẹni tó ń sọ fún wa pé ìwọ tó bá jẹ́ àfẹ́sìn wọ́n náà máa júwe ibi tí òdodo wà fáwọn èèyàn ni pé wàá sọ pé ó fẹ́ kó gbogbo èèyàn wá pọ̀ o ní lè sọ̀rọ̀ tó bá jẹ́ pé èèyàn ti wà ń bẹ̀ẹ́dẹ́gbẹ́jọ́ lọ́ ń ṣe lẹ́tí lọ́ọ́ di pé ẹ ti lọ́ọ́ pọ̀ wọn ra yín fẹ́ jókòó tó ní bídíà ni o wọn ṣe kèfèrí ọ̀ sọ pé kèfèrí ni wọ́n bọ̀ òdodo gbọ́dọ̀ máa sọ òdodo lọ nígbà tó bá ti lọ́ọ́ pọ̀ jù òdodo kì í ṣe sọ̀rọ̀ tẹ́tẹ́tẹ́lẹ̀ ṣáà rí program ẹ̀ ó máa gbá àwọn nǹkan mìíràn pé wọ́n gbé lórí ẹ̀ tẹ́ pé bí ó ṣe ní mọ́tò náà a sì mọ̀ kó òdodo ló ń sọ pọ̀ irú sí ìkòdè sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ àwọn afẹ́sìn ló tún ń gbà fà á tí wọ́n wá kọ̀dẹ́mọ̀ àfẹ́sìn ni wọ́n sọ pé wà ó ti yí ti kéèké kò dẹ̀ lè gẹ́ẹ̀tẹ̀ papọ̀ wọn kò lè gẹ́ẹ̀tẹ̀ padà wọn tó bá fẹ́ pé òun wà ní relevant kó padà sọ ẹ̀sìn kílókè ọ̀dọ̀ àwọn àfẹ́sìn àwọn onísúnà gbogbo àwọn tó lọ ń kó wá ìgbà ní àwọn ẹlẹ́gbẹ́ tó kó wá ẹ̀ àṣírí ti tú àwọn tí mọ àwọn tó dúró déédéé ìsìláàmù súnà kì í ṣe súnà pé kinní kan bàbá kan bí a gbé bàbá kan tó ń dárí kan kí wọ́n ti wẹ́ẹ̀kan jẹ́ pé wà lágbá fọ́ọ̀mù kan àbáwọn kan bí àwọn gba àwọn lọ́sọ̀ pé àwọn ní ìyẹlẹ́gbẹ̀rẹ̀ tí ẹ jẹ́ ká máa ṣàdúrà fún ibẹ̀ ti sọ náà ọlọ́run á jẹ́ pẹ́ fún wa ẹ kó gbìyànjú sáà. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Sheikh. Akódédé wo yìí. Ọlọ́run bá wa dúró tì yín o, kò ní fi gbogbo wa sílẹ̀ o. Allahumma amin. À ń tọrọ àánú Ọlọ́run ọba lórí ara wa, à ń tọrọ ẹ̀ fún yín o. Barakallahu fikum. Gbogbo aburú àwọn ọ̀tá pátápátá. Ọlọ́run kó bá wa rọ̀ wọ́n lọ́kàn. Bọ́ tó bá wá dúró pé àwọn fẹ́ ṣàbúrú ní tipátipá tó
Ọlọ́run kó bá wa dá aburú náà lé wọn lórí. Àmín. Ọlọ́run kó wọlá wípé pẹ̀lú bí wọ́n ṣe ń ba ilé Ọlọ́run ọba jẹ́ wọ́n free láti sọ̀rọ̀. Ẹni tó wá ń tún ilé Ọlọ́run, ẹni tó ń ṣe níwọ̀nba tọ́lọ́run fún wọn lágbára, wọn àwọn afẹ́ kó sọ̀rọ̀. Kò fi ẹ̀ ilé ayé ò rí bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run á mú gbogbo wọn tán pátápátá. Saheed Shittu kò ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ máa sọ story pé èyí kan tó wà ní Suleja ọ̀kẹ́ni kan kò kún ẹ rárá. Aburú orí tó wà lórí ẹ tí ẹ kọ́kọ́ rán torí ara ẹ náà ẹrù tí èṣù gbélé ẹ lórí, wàhálà ìjàngbọ̀n tí èṣù gbélé ẹ lórí látara pé òun wá ayé, ó wà lórí ẹ ò tí ì ran ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló rán tó àti wọ àtàbúrú tó ń rò àti gbogbo àwọn tó ń bá plan aburú. Saheed Shittu pẹ̀lú àánú ọlọ́run ọba, ọlá wípé alábòsí ni ẹ, ọlá wípé gbogbo tó ń ṣe orí àbòsí ló wà, gbogbo ẹ̀ pátápátá. Mi ṣe pé fún ṣéèkì o, mi ń dá aburú yẹn padà sí lórí ni o. Gbogbo aburú tó ń rò pátápátá ó máa padà sórí ẹ̀. Àìmọye ìgbà ló ti ṣépè gbogbo àwọn tó wà tó jọ́rẹ̀ẹ́ àwọn àáfàá kíní kan ṣe kíní kan. Saheed ìpìyẹ ọlọ́run ò ní gbà. Gbogbo tó wá ṣẹlẹ̀ pé fún àwọn tí ò ti sáfẹ́ ìwọ ni wàá forí ara ẹ̀ gbogbo ẹ̀. Sheikh ọlọ́run àbá tán ìlú rẹ̀ ṣe rí àpadà sí aburú ó ti dé bá Saheed. Sheikh tí ó bá yẹ pé ó mọ̀ ó kàn ń dùn mí fún Sheikh wípé gbogbo àwọn tó wà pẹ̀lú ẹ̀ wọ́n àwọn kì í bá aṣòdodo ọ̀rọ̀ pẹ̀lú gbogbo ariwo tó lòun bá yẹ Sheikh. Àwọn ganan ìṣe olódodo. Wọ́n sọ lódodo o, ìṣòro tó wà bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀. Èmi gbà téèyàn bá bọ́ lódodo ṣe ni wọ́n lè sòdodo fún yàn. Bẹ́ẹ̀ ni wàláhì làdìm Sheikh ariwo tí Saheed lòun pa ọ̀rọ̀ tó ń sọ yìí Sheikh tí a mọ̀ pé ó dé stage kan ó dẹ̀ fẹ́ máa rún yan nínú because ó ti repeat ẹ̀. Ọlọ́run ló mọye ìgbà tó ti ṣe ìrègùn yẹn sí Ọlọ́run ọba. Ọlọ́run ló mọye because ìrègùn tó ń ṣe Sheikh kò ṣe fún èèyàn kankan. Reason ni pé kò sí èèyàn kankan tó wá faṣọ fún Saheed lọ́rùn wípé kó wá máa pariwo. Kò dẹ̀ sí èèyàn kankan tó ń pariwo fún. Ìgbà tó dẹ̀ lóun pariwo yẹn Sheikh á lóun ò jíṣẹ́ fẹ́yàn kankan, á léèyàn kankan ò rán òun níṣẹ́, á lóun lòun ṣiṣẹ́ Ọlọ́run, á níṣẹ́ Ọlọ́run ọba lòun ń ṣe, òun dẹ̀ gbẹ́mí ara òun sílẹ̀, òun fi ta káìtì fún Ọlọ́run ọba. So bó ṣe wá ń pariwo ọ̀rọ̀ yìí fún àwa òun ni kò yé mi. Saheed Ọlọ́run ọba tó ló gbé iṣẹ́ run ẹgbà yẹn òun ni kó lọ máa bá pariwo kò kún àwa gbogbo tó ṣe yẹn kí wá ló wá padà gbẹ̀yìn ayé ẹ̀ Saheed lójú ayé ẹ̀ Akeem oníláwà ní pupa tó ń polówó oògùn tó jẹ́ pé gbogbo nǹkan tó bá dáa nínú ẹ̀sìn lòun yìí bàjẹ́ dé ni bọ́ọ̀lì oní Yorùbá nation yẹn ó máa ti ń rìfà sí Sheikh Saheed ó máa ti padà di Sheikh àgbà lọ́dọ̀ ẹ̀ ó wá ń parọ́ fún àwọn oníṣúná kí Akeem oníláwà ní pupa lè yọ́nú sí ẹ̀ Saheed Shittu bàbá lówóró wá di bàbá tó ń wò ń sìn ẹ̀kọ́ omi ń jáde lójú ẹ̀ torí bàbá lówóró ṣé bí gbogbo àwọn tó ń pariwo torí wọn náà nìyẹn olómi pókìtì Saheed Shittu ó padà wá ń pè òkè fún títí birthday ẹ̀ bàbá yẹn wá ń padà sọ fún ẹ pé gbogbo tóun sọ fóun nígbà yẹn tóun bóun jà fún àwọn ò change ìwọ ló padà change position ti tiẹ̀. Abẹ́rẹ́ àgbà kò bá wọn. ojú òtí ẹ ni àwọn wo ló bí ẹ àwọn wo ló ní ẹ lọ́mọ àwọn wo ló ní ẹ àwọn wo ló ní ẹ ní ọ̀rẹ́ Saheed ta ló ní ẹ ní ọkọ ta ló ní ẹ lábúrò ta ló ní ẹ lẹ́gbọ̀n àwọn wo ni ọ̀rẹ́ ẹ Saheed àwọn wo ni àáfàá ẹ tó ń bá sọ̀rọ̀ because gbogbo nǹkan tó ló bẹ́ẹ̀ sáriwo ẹ lé lórí náà ni pé káwọn èèyàn jáde lórí súnà ọ̀hún ló ní kò rí bẹ́ẹ̀ mọ́ yìí Saheed àbí ṣé bó ti padà ní kò rí bẹ́ẹ̀ mọ́
kí ló tún ń dùn ẹ́ kí ni dùn ẹ́ ṣe bóyá kó lọ máa sùn ni. tí o bá ṣe pé èèyàn ti ya wèrè Sheikh èèyàn kan ló ròyìn wípé gbogbo ohun tó bàjẹ́ ju nǹkan téèyàn ó ní Sheikh ó ní duck or pig tó máa ń fi ẹnu tú inú gọ́tà yẹn ó ní wọ́n san ju àlìfùlání lọ Saheed Shittu òun ló máa padà di mẹ́ńtò ẹ̀ lénìí Saheed Shittu àbí ara àwọn because tún sọ fún mi o Saheed o bóyá ariwo tí mo ń pọ́ olóhùn pa yìí ó yàtọ̀ sí àwọn eléyìí gbogbo àwọn àfáà ẹlẹ́bọ pátápátá ṣé bí gbogbo wọn ló ń lọ connive pẹ̀lú Saheed nígbà kan kó tó di pé Ọlọ́run bá ó sọ ète ẹ Ọlọ́run bá sọdá burú mọ́ ẹ lọ́wọ́ gbogbo wọn máa ní a máa gbọ́ gbogbo ẹ̀ Saheed tó níwà kówó sílẹ̀ kó máa gbé àwọn àfáà oníṣúná gbogbo wa pátápátá Saheed gbogbo ẹ̀ náà mọ́. owó tí ò rí fi gba rẹ̀ lẹ̀. Sheikh Ọlọ́run ló padà sọ ète yẹn Ọlọ́run bá sọdá burú mọ́ lọ́wọ́ ni gbogbo ẹ̀ la gbọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá sọ̀rọ̀ yẹn ni mo gbọ́ gbogbo plan wọn gbogbo gbà yẹn Sheikh ẹ mọ̀ pé gbogbo ẹ̀ la máa ń sọ. Sheikh gbogbo àwọn tó pè lẹ́lẹ́bọ pátápátá òun ni Saheed wá ń fi ẹnu kéré bídíà ìkíní tẹ play fún wa lọ́jọ́ yẹn Sheikh Saheed wá ń bá Ọlọ́run ọba sọ̀rọ̀ wípé ká má wọrí ó ń fi àwọn oníbídíà lọ́kàn balẹ̀ kò sí kankan Ọlọ́run ní yiri ẹ o Ọlọ́run wá kàn wò pé ẹgbẹ́ yẹn kúrò jàre wọ́n kàn ṣe rògbò rẹ̀. ó ń fún wọn ní garanti. òun fi àwọn oníbídíà lọ́kàn balẹ̀ Saheed ànábì sọ wa kúrò níbẹ̀ àwọn sọ̀hábà sọ wa kúrò níbẹ̀ àwọn tàbí títí tó fi dásìkò yìí Saheed àwọn àfáìsìn ń rìpíìtì ọ̀rọ̀ yẹn gbogbo àdàdà sílẹ̀ àná ní Saheed ó wá ń fi àwọn kan lọ́kàn balẹ̀ Saheed Shittu àáfàá ẹ̀ á tún lọ pé gbogbo ànàdẹ̀rẹ́ ó ní kò síbi tó máa rìsọ́ọ̀tì sí inú náà Ọlọ́run ọba ni Saheed ó wá ń fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ ṣé bá rí wo tó ń pa ṣe bóun náà ní Saheed òun fi wọ́n lọ́kàn balẹ̀ wípé kán máa ní àyà sí Ọlọ́run kán máa ṣàdádá sílẹ̀ wọn lọ́bọ̀ rí bí náà sí táà sọ fún ẹgbẹ́ rọ̀bọ̀ rí bí náà sí. Saheed tó ò bá ya wèrè honestly tó ò bá yẹ pé o ti ya wèrè or o ti sick Saheed Shittu nǹkan kan ò right pẹ̀lú ẹ̀ honestly speaking wọ́n ní ìdí kan yẹ ẹ̀ wò àwọn ìwọ̀n because gbogbo ohun tóun sọ tóun repeat yìí tó bá jẹ́ pé o ní èèyàn tó lè bẹ̀rẹ̀ sòdodo ni ó yẹ kán pè ẹ́ sílẹ̀ pé but gbogbo ohun tóun pariwo lé lórí yẹn náà ló ṣe mọ́ àáfàá ẹ lòun ò ṣe mọ́ ìwọ náà dẹ̀ níbi tá àáfàá ẹ ń lọ yẹn ojú ọ̀nà yẹn ò lọ mọ́ kí ló tún wá ń ṣèrìgùn fún kí ló tún ṣèrìgùn sọ́lọ́run fún Ọlọ́run á là ẹ́ o Sheikh ó dẹ̀ ń pa irọ́ lórí Dr. Sharaf ti bẹ̀rẹ̀ lẹ́tọ̀ bọ̀dé ìmúràn ẹlẹ́ àwọn ọmọlẹ́yìn tí. iná ní ṣebí ń ṣe dìndìnrín ni. so Saheed Shittu ó ń yàgbẹ́ yín ni ẹ má dá lóhùn. ó dẹ̀ ń parọ́ Sheikh ọ̀dọ̀ wàhálà inú mi wá dùn ọkàn mi balẹ̀ fún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé ó kàn múnú ara ẹ̀ àtàwọn tó ń parọ́ fún múnú wọn dùn kí ni wọ́n kàn lè máa dùn lórí irọ́. Dr. Sharaf Saheed ó rí àwọn old lectures Komorudeen tipẹ́tipẹ́ Saheed Shittu àwọn Sheikh Abdulgani Juma wọ́n ṣe rí yẹn wọ́n ti ń ṣe lecture tipẹ́tipẹ́ ó mọ ní Saheed torí pé ìwọ ń fagbó ó mú gbóngbà yẹn ni ò ń ṣàgbáná ìwọ náà ló sọ náà kó o mú gbáná kó o mọtí kó o má súnlé kó o má gbọ́rọ̀ gbogbo nǹkan tí wọ́n ṣe nìyẹn. Saheed Shittu ó wá mọ nǹkan kan jẹ́ kí wọ́n á fi ọ̀rọ̀ yìí sílẹ̀ fún ẹ Ọlọ́run ní pa wá wá bá wa dá àwọn àfáà wa sí á bá wa lé aburú jìnnà sí wọn gbogbo àwọn ète àwọn aláburú Ọlọ́run á sọdá burú mọ́ wọn lọ́wọ́ Saheed Shittu ẹ̀mí gbogbo wa máa gùn títí tẹ̀mí àfi jábọ́ ní ara ẹ̀ a máa bá ẹ fà lọ àti ìmúràn ẹlẹ́hà ni
Saheed Shittu a máa bá ẹ fà á, a máa bá Imran Eleha fà á. Tó bá fẹ́ gbogbo èébú tó bá fẹ́ bú Sheikh Kamal Ibrahim, àwọn Sheikh Abdulgani Juma, Saheed kò ní stop kí àfa ẹ máa gbàrọ̀ dù. Wàá bú èébú yẹn aṣù ẹ̀ Saheed. Èpè tó ń sẹ́yìn Saheed wá aṣẹ́ èpè aṣù ẹ̀ Imran Eleha máa gbàrọ̀ dù. Tó bá tún lè nu máa gbàrọ̀ dù lọ́la, tó bá tún jáde tó bá tún ṣépè ó tún máa tún gbàrọ̀ dù. Bó ṣe máa lọ nìyẹn Saheed, nǹkan kan ò lè change. Má fi pé bóyá tó bá ń disparage orúkọ wọn, tó ń disrespect wọn, ó máa change kankan. Saheed kò lè change kankan. Àwọn èèyàn ti mọ̀ pé kíní yẹn kò sí nǹkan tó máa fún àwọn oníbídíà nìyẹn jẹ, ìyẹn ò jẹ àwọn onísùnà. Ẹ̀mí àwọn onísùnà lè kú lórí ọ̀rọ̀ tó Ọlọ́run ọba. Sheikh everywhere bí àwọn onísùnà ṣe ṣe nìyẹn. Kí Ọlọ́run ọba kó bá wa san gbogbo àwọn afáwà lẹ́sùn lórí. Wọ́n yẹ ló tún wà káwọ̀ tó lẹ́sùn lórí kó ṣàánú fún gbogbo wa. Kí wọ́n bá a sọ ẹ̀ ní ẹ̀sìn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khair wa barakallahu fikum. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Baba. Akudede wòyí. Ẹ̀kọ́ Naam, akudede nisa. Allahumma amin. Ọ̀rẹ́ àfisínú sánà sánà tó wà. Allahumma amin. Ẹjọ́ Sheikh. Wọ́n tí Saheed Shittu wá sọ náà nìyẹn ló wá sọ lórí ètò nìyẹn. Into wa wí náà nù. So Jazakallah khairan fún ọmọ ìyá wa Lincoln Navigators tí wọ́n sọ̀rọ̀ ìdánilẹ́sìn. Ṣùgbọ́n mo fẹ́ kọ̀rẹ́tì kankan. Wọ́n bá àwọn sọ̀rọ̀ kan níbẹ̀ yẹn wọ́n sọ pé Saheed Shittu ṣèrègùn. Saheed Shittu ò ní règùn kankan tó ń ṣe. Ṣé ẹni tó bá ṣèrègùn tó bá ní pé òun ṣèrègùn ẹni tó bá ṣe dáadáa ló lè sọ pé òkè bóyá ó ṣe dáadáa o. Ni ó wá ní pé òkè wá sọ̀rọ̀ yẹn ó wá ṣèrègùn lé lórí. Wọ́n Saheed Shittu ṣe dáadáa láti ilẹ̀. Tó bá ṣe dáadáa kan lọ báyìí ó máa fi ọwọ́ tó ṣe dáadáa báyìí. Ó máa fọwọ́ sí fàdánù. So kò sí ìrègùn kankan tí Saheed Shittu orí ara ẹ̀ ló ń ṣèrègùn lórí bó ìwà ẹ̀. Orí ara ẹ̀ ló ń ṣèrègùn lórí because ṣe rí àfa ẹlẹ́gbà wọ́n ti pe Saheed Shittu ní Muflisu tipẹ́. Ó dẹ̀ kóun náà ti máa rí pé ṣé kò ṣe Muflisu lọ́pọ̀ òun náà lòun náà ń jẹ́ báyìí. Because ẹ wo gbogbo nǹkan tí Saheed Shittu ti sọ sẹ́yìn. Ó ti sọ sẹ́yìn pé láyé òun kọ́lọ́ máa jẹ́ kó wọn padà sí aburú kí òun máa yin àwọn oníbídí àwọn onígbìnà. Àwọn oníbídí ẹ̀kọ́ ló ń lẹ̀pọ̀ mọ́ sí.
kódà ń tún ṣe gàrántọ̀ lápò fún wọn ń ṣe gàrántọ̀ lápò tọ̀dọ̀ ta là ń fún wọn garanti. aláwọ̀ ṣe àná. bábẹ̀ sáyé ti ní ògbésẹ̀ ní ẹ̀sọ̀rọ̀ kan ní àná yẹn ṣe but ẹ kàn sọ briefly ni but bó ṣe bọ́ọ̀lù yẹn ṣe rí gangan gẹ́gẹ́ náà nìyẹn yẹni tí ọba ti fa tó bá ti fa skọ́nskọ́n tó bá ti fa skọ́nskọ́n rí tẹ́bù ti fà tó wá fà tó pẹ́ díẹ̀ tó fà tó pẹ́ díẹ̀ tó wá filẹ̀ kíní yẹn sì máa tọ́ọ̀ṣì ẹ̀ ní brain á sì máa tọ́ọ̀ṣì ẹ̀ ní brain ó sì tọ́ọ̀ṣì ẹ̀ ní brain. wọ́n máa spark nìyẹn kàkàkàkà. wọ́n máa spark bó ṣe rí nìyẹn bó ṣe rí ni tí wàá ṣe pé bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wù kí ni Saheed Shittu rò fún ìṣẹ̀nà tí ó wá ń fìlì pé lọ́wọ́ fìlọ̀ tó pọ̀ fìlì wọ́ọ̀dù pé bẹ́ẹ̀ ni pé òun lòún pé àwọn onísùnà ọ̀pẹ jáde òun lòún pé àwọn kan ókè ká ti àgbà pé òkè ìwọ ló pé ó gba àwọn onísùnà ẹ̀ jáde àbí pé kọ́ máa sọ̀rọ̀ òdodo ṣùgbọ́n sínú ẹ̀ náà ni wọ́n kọ́ máa takò báyìí sí i náà. ṣebí sínú ẹ̀ ló ń takò ló ń sọ pé ìgbẹ́ wà lórí àwọn ilé ìtọ́ wà lórí ẹ̀ àfàkùtùbí tó ń pè láfa ẹ̀ ní online tó ń pè láfa ẹ̀ lórí program ẹ̀ gangan fúnra ẹ̀ òun fún ẹ̀ gan náà ló tún gbé sórí program wípé ìgbé nọ́mbà 1 ò ní ìgbẹ́ lórí ní àfàkùtùbí. ẹ wo kí dábàá mọ̀ pé kẹ́kẹ́ máa wọ pé kí ni ẹ máa ń spark ni wọ́n ní báwo ni Yorùbá yẹn máa ń sọ ẹgbẹ́ náà wọ́n ní ọmọ ní kò lè tán lára ọmọ ọba kó má kú Dànsákì. bẹ́ẹ̀ ni kò lè tán lára oṣù kábàlì pàmò lára kò lè tán lára gbèrè kó má kú jí bó ṣe ní pé kí ṣe kó máa ṣe jí lẹ́ẹ̀kọ̀ọ̀kan nǹkan tó ń ṣe Saheed Shittu nìyẹn ṣe rí kí ni Saheed Shittu lóhun ti fi gbólẹ̀ fún 20 years but igbó tó ti fà sẹ́yìn ó ti jọjọ́ orí ẹ̀ lọ. so ìfẹ́ tiẹ̀ ló ń da láwọn sí i. àti ó ti lo bóyá intanet sọ ni pé ó ti lo overdose kìíní yẹn. ó ti overdose. ìgbésẹ̀ láì Saheed Shittu ni pé òun fúnra rẹ̀ ló máa fa ẹnu ara rẹ̀ wá jáde wá sọ gbogbo bó ṣe ń ṣòwò. bẹ́ẹ̀ nígbà tí Saheed Shittu Saheed Shittu fúnra rẹ̀ ló jáde níjọ́ yẹn náà òun ló jáde nígbà wo ló fẹ́ sọ bí Ọlọ́run ṣe pòun tó ní bọ́ọ̀lù pòun ó bá pẹ́ ẹ̀mí kan ipò òun ṣe òun ṣiṣẹ́ epo ẹni tó ṣe fagbó tán bóyá ń sọ́nà nìyẹn ó lóun ṣe fagbó tán òun fagbó tán ó ti wà háì ẹni tó ti wà háì ó tún wà lọ ṣiṣẹ́ epo dísù tó máa ń fà nínú táǹkà ó tún wà lọ ṣiṣẹ́ epo kí ni kẹ́míkà epo yẹn àti highness tó ti high ni ó wọ Saheed Shittu lórí ni Saheed Shittu lọ pé òun gbóhùn ó lóun gbóhùn kan òun kan sí. òun rẹ̀ mí mímá aláwọ̀ ẹ̀rọ aṣáánú. Saheed Shittu àgbà kọ̀mẹ́dì ọ̀pọ̀ ayé àjẹ́ orí ni ó ń lóun gbóhùn ọlọ́run sọ̀rọ̀ sí òun lẹ́yìn ọdún sọ̀rọ̀ sí ẹ̀ kí ni wá òun ṣàgbá kí ni ìṣàgídí pé ṣé kí ni wọ́n ń lò ó ń lò ó láì ṣe gbó sóògùn owó. Allah musta'an. Kẹ́lẹ́ wa ní pé ọ̀rọ̀ àìkékeré ìdí àwọn ilé ẹ̀ wọ́n spark lórí ẹ̀ ló wá tó máa fi jáde àbí Saheed Shittu náà kọ́ ni ṣé Saheed Shittu ni ìgbà tí Sheikh Alalimoyi tí wọ́n bá Sheikh Abu Sufyan tó bá sọ̀rọ̀ tó gbà nímọ̀ràn tí Saheed Shittu máa bọ́ síta ó wà ní UK gbà àbí gan-an ojú títì ní Saheed Shittu ti lọ báyìí ló ti ń ṣe fídíò ló ti ń ṣe live fídíò ó ìlú gan ó kékeré tó léṣọ́ tó ṣe kékeré pé tó bá mú Abu Sufyan òun sàdóbi òun kékeré tó léṣọ́ tó ṣe nígbà tó dá Abu Sufyan ṣègbè yín ló fẹ̀sí wọn ní kíláàsì borúkẹ. lọ́dọ̀ àfáà rẹ̀. tó tún gbé jáde òun fúnra rẹ̀ ló tún gbé jáde lórí íńtánẹ́ẹ̀tì pé kíní kan ẹ̀yin oníkíní kan òun lájẹ́ ayé kíní kan òun bẹ̀rẹ̀ pọ̀pọ̀ yìí dé ọpọlọ ìṣiṣẹ́ dáadáa báyìí.
ìwọ́n tó lè sọ pé nígbà yìí náà bàbá yẹn kò lè sọ pé nílẹ̀ ó lè sọ ní ẹ̀dùnkè. Àwọn Saheed Shittu òjò ẹ̀rù kọ́kọ́ lójúmọ́. Wàláì. Òjò ẹ̀rù kọ́kọ́ lójúmọ́. Ó kọ́ ní akọ̀ bẹ̀ bóyá kó lọ bá àwọn because àwọn tó ń bá nìkan sí nǹkan náà wọ́n lọ ṣàríwò yìí. Ìgbà tí ẹ̀yìn náà ti sọ pé kò búrò àwọn olódodo ni. Wàláì. Aláàárẹ̀ àwọn aláìlálàáfíà bíi tiẹ̀ ni wọ́n jọ rìn káàkiri. Bẹ́ẹ̀ni, báwo ni àwọn àdúgbò ti bẹ́ẹ̀ tó báyìí ní gbogbo àyẹ̀ lóde tí lè kò láre. Gbogbo àyẹ̀ ló ti pé ara àtọ́ tó ń kámẹ́rà lọ́rùn Saheed Shittu ni pé Saheed Shittu nìkan náà ló jáde pé àfàkùtù tẹ̀ ló jáde lọ́sọ̀ fún pé nǹkan tó ń gbà wá lẹ́kùn nípa Saheed Shittu ni pé àwọn wà ní Mákà nígbà tí Saheed Shittu tó ń bi àwọn tó ń sọ fún àwọn pé tóun bá ti ń sọnù lọ tí wọn bá pòun kọ́ sọ fóun ipò tó bá lọ́jọ́ ìpínlẹ̀ kan ní kò máa fà wọ́n. Àfáà yẹn sọ pé kìíní ẹ̀ pa àwọn lẹ́kùn tó ń pé torí ẹ̀ làwọn ṣe ń pè Saheed Shittu làwọn ṣe ń pè Saheed Shittu ń gbogbo gbà làwọn ṣe máa pàṣẹ tó wá ṣe púrógàmù kan báyìí tó bá rí bó ṣe kò ṣe déédéé lórí ẹ̀ báyìí àwọn máa pè àwọn máa bá sọ̀rọ̀. Saheed Shittu ló wá mú ẹni yẹn ló ń gbẹgbẹlẹ lórí ló ń gbẹgbẹlẹ lórí ló ń sọ fún òkú lórí ló ti sílẹ̀ fún ẹ̀. aláì àfáà ẹ̀ tó jẹ́ pé àfáà àmọ́ Ibrahim tó kọ ní kéwù àfáà Saheed Shittu tún ó tún pè ní àgbọ̀ ó pè ní oríṣiríṣi orúkọ. Kí ló tún táwọn ní Saheed Shittu gbẹ bá rè. tó ń wé ìjà sí pé àwọn oníbídà kọ wa ń kéwù yìí gan a gbọ́dọ̀ pè wọ́n bẹ̀. Ọlọ́ṣàlù Saheed Shittu ọlọ́ṣàlù èmi ẹ̀jẹ̀ ìkókó ṣàdúrà fúnra mi ọlọ́ṣàlù mi. Ọlọ́ba ní pé Saheed Shittu tó sí àná ẹ̀. Lórí gbogbo àgbà tí àwọn èèyàn tó ti ń ṣe láti jẹjẹ yìí pé wọ́n ṣépè fún Saheed Shittu ni. Bẹ́ẹ̀ni. Ẹni wọ́n ṣépè fún Saheed because kàkà kó máa dẹ̀ lára ẹ̀ ó lè sí ni. Mà ní Al-Imam Ibn al-Qayyim rahimahullah ṣe aládùn àtàwọn ṣe fún Saheed Shittu kó kàn mọ́ dàbí pé bá a ṣe fún ni so kò ní ìdíkà ṣègbè fún àmọ́ àwa náà mọ̀ pé kò fẹ́ àdúrà tá à ń ṣe fún òun gan fúnra láàrẹ̀ ò láìkì ẹ̀ oye Imam Ibn al-Qayyim ó sọ nínú Madarij Salikin ó ní téèyàn bá ń ṣàdúrà fún yàn oye tí ẹni téèyàn ń ṣàdúrà fún tí ò bá fẹ́ àdúrà téèyàn ń ṣe fún ipò Ọlọ́run bò ní gbà so wàlá ìgbé téèyàn bá ń ṣàdúrà fẹ́ nìkan àdúrà téèyàn ń ṣe fún yẹn tí ò bá fẹ́ àdúrà náà aláwẹ̀dẹ̀ ò ní gbà àdúrà náà torí kò fẹ́ fúnra rẹ̀ oye but àwa kàn ń ṣe fún náà ní àyíbá mọ̀ ó lè wúlò fún níjọ́ kan. Màmá jẹ́ oúnjẹ lórí ẹ̀. Màmá jẹ́ oúnjẹ lórí ẹ̀ pé àwọn èèyàn fẹ́ dáadáa fún ẹ̀ wọ́n ṣe ń ṣàdúrà fún. So àwọn onídìí ká máa ṣépè fún torí yín tí ń ṣe Saheed Shittu ó ti tayọ ìpè. So àbí ẹni bá bí ni náà là ń jọ àbí ẹni bá tẹ bá gbá ní là ń jarun gbádùn. Àfáà ẹ̀ náà bí ẹni bá fa ẹ̀ náà ti máa ṣe kọ́ sọ́mọ́ ńlá. Wàláì. Kí ni ká fún ẹ bóyá máa ṣe wà láì tí máa ṣe mọ́tò láì lórí tí mi ẹ fẹ́ sọ. Ṣẹ́rí béèyàn bá wà lórí òdodo gan èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ìpè àti ìmọ̀gẹ́gùn so torí wàláì èèyàn lè rò pé òun wà lórí òdodo kó wájá sí pé òun ló wà lórí àṣìṣe nípa àlámọ̀rí kan àmọ́ àwọn ò mọ̀ bẹ́ẹ̀ nǹkan kékeré báyìí èpè ní ìgẹ́gùn ni ó mà wá ṣe o. Ìgbà bẹ́ẹ̀ náà ṣe nínú ìyàwó ọwọ́ Súfì yẹn sì wà lọ́ra àwọn àfáà ẹ̀ náà. Ní àfáà náà máa bọ́ sí orí program wọn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní pé àwọn àgbọ̀ náà jọ ṣe mí. Wọ́n jọ yanjú àlámọ̀rí. Àti òkè sánmọ̀ méje lọ́ ti yan àràmọ̀ ibi ṣé àti sàlẹ̀ lọ́ ti yan ní àràmọ̀ ibi àti òkè lọ́ ti yan ní àràmọ̀. Àbínú odò. Saheed ó ti kó wa sí bẹ̀bẹ̀ lálẹ́ yìí. Àmín. Naam, barakallahu fikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
kékeré báyìí èpè ní àti ègún àti ìgẹ́gùn èpè ò sí ní jà ẹ́ wàhálà kẹ́kẹ́ kan wọ́n ṣe pé fún Saheed Shittu èpè gbọ́dọ̀ já oyé kẹ́nìkan kan wọ́n ṣe pé fún èpè gbọ́dọ̀ já kíní ìrùn. àwọn kọ́ọ̀lù ṣe ń jára wọn báyìí. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Ẹ̀rọ àbá. Àwọn èèyàn kan ń pè wọlé ni wọ́n kàn ń da kọ́ọ̀lù. Àgbàlagbà ìgbéyìí gbogbo orúkọ ti di funfun mọ́ lẹ́nu tán. Ó ti di grandpa ìwọ náà ti fẹ́ lórí ọkọ̀ ó dẹ̀ sì ṣe jàtijàti. Ọjọ́ wo ló tó fẹ́ bọ́ nínú gbogbo jàtijàti? Ọjọ́ wo ló tó fẹ́ bọ́? In fact, ọ̀rẹ́ kan jọ àwọn èèyàn lójú. Gbogbo tó ti mú pátápátá gẹ́gẹ́ bá àwọn tọ́yẹ sọ̀rọ̀ lẹ́rẹ̀ ní sọ gbogbo ẹ̀ ló disturb ẹ̀. Because sígbò bá máa disturb ẹ̀ gbogbo ọ̀rẹ́ pátá àwọn àdúgbò nẹ́ẹ̀tì náà ló fẹ́ náà rẹ̀ sọ́dá fún gbogbo ẹ̀ bára rẹ̀. Olófẹ́nu ara ẹ̀ tó àṣírí ara ẹ̀ sórí nẹ́ẹ̀tì náà òun náà ló tún fẹ́ kọ́ bá rẹ̀. Òun yìí kan náà ló sọ fún wa lọ́jọ́ kan pé òun lọ sí nígbà tó ń dé police station náà àtàwọn akéwùgbà góòtù nígbà kan òun dọ̀bálẹ̀ òun sọ bá akéwùgbà góòtù lẹ́sẹ̀ ìlú obìnrin ìfi bàtà tẹ̀ òun lórí mọ́lẹ̀ nítorí ọ̀rọ̀ akéwùgbà nítorí pé kò má bẹ̀rẹ̀. Ìwọ ló wá ní alẹ́ àráyà tó ń gbé mọ̀ káàkiri láì sí nǹkan tó tiẹ̀ so mọ́ píkṣọ̀ yẹn gan bàtà padà òun ní ọ̀nà. Ìwọ ló ń tẹjáde ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹ wá wo kútùbù lóde ọjọ́ ló tó fẹ́ sí ní jágbajàgba tó ń ṣe tó kàn ṣe àmàyàmà àgbàlagbà fàáfọ́dá pátá àwọn ọmọ ẹ̀ náà dẹ̀ máa wò báyìí náà kò tiẹ̀ mọ nǹkan tó kàn lọ́ra rẹ̀. Gbogbo àwọn Sheikh Abdulrahman Bello tó ń sọ yìí as far back as 2006 làwọn ti lọ gbọ́ Sheikh láti lọ gbọ́ wà sí Sheikh Abdulrahman Bello tó ti bẹ̀rẹ̀ yìí fáàdì pàtẹ́mìjọ́ ìwọ̀n ni mò ń sọ ní police post lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ tó bá mọ̀ bẹ́ẹ̀ máa mọ̀ bí tí Sheikh Abdulrahman Bello ti ṣe wá sí níbi ẹgbẹ́jà kára báyìí. Tí wàá sí yẹn máa ń le tá a máa ń pọ̀ àwọn afá àwọn Sheikh Abdulrahman Bello kọ́ ló máa ṣe dáadáa fún àwọn tó jẹ́ káwọn ọmọ sínú ìwọ lọ pé wọ́n ní 2017 lẹ́yìn lẹ́lẹ́ ìgbà yìí wọ́n sọ pé wọ́n ni wọ́n ṣe gbogbo àwọn afá lójú sí náà àbí Facebook ló ṣì wọ̀ wọn lójú tó yẹ káwọn èèyàn mọ̀ ìṣèwà ṣe ìfẹ́ ta ló fẹ́ bọ̀ ẹ̀ wọ́n sọ pé wọ́n ni wọ́n ṣe àwọn èèyàn lójú sí sùn náà kọ́lọ̀ bá kó bá wa ṣe dáadáa fún àwọn afá wa kọ́lọ̀ bá kó bá wọn dúró lórí dáadáa. Ohun tó ní ká pèsè kọ́lọ̀ bá tí wọ́n ṣe bọ̀bọ̀ yìí kò tiẹ̀ ní kò ní làákàyè kan kọ́ níbi tó wọn kò kéré tó pẹ̀lú ọkọ̀ funfun lẹ́nu kéèyàn dẹ̀ tún máa ṣe jàtìjàtì bẹ́ẹ̀ onítẹ̀wé ogbó bá dé àwọn nǹkan tọ́lọ̀ máa ń kọ́rọ́ síyàn náà ìyá ọkọ̀ rọrùn funfun sí ẹ̀ òbí ló funfun ti dé gbogbo ẹni ọ̀hún tí wàá mọ̀ pé àgbà ti dé ọmọ ẹ̀ tí ń bímọ òbí wọn mú lọ́lé ọkọ̀ tí wàá mọ̀ pàgbà ti dé ọ̀bọ̀ yìí ò lè change ká ọ̀rẹ́ kò yẹ kó jọ wá lójúmọ́ kọ́mẹ́dì ló kàn ń ṣe ó kàn yẹ ká kàn máa fọ̀rọ̀ ẹ̀ ká máa rẹ́rìn ká máa gbádùn ara ó kàn fi wá ó kàn ṣe entertainment kò ní nǹkan tó fẹ́ sọ kò sí nǹkan tuntun lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ gbogbo àwọn tó ti bájà lórí mídíà tó ti gbogbo náà ló ti padà gbogbo náà ti di dọ́kítọ̀ àlìfúfú àlìkíníkan ó ti di dọ́kítọ̀ àjùlá ní gbogbo àwọn tó jẹ́ kíní gbogbo wọn ló ti lọ padà lọ́tẹ̀ èwo ló change nínú gbogbo wọn dáwà tó ló ṣe ó tó ló sọ kí ló dà fún ẹlẹ́ni kí ló gbé jáde kí ló fi mú jáde bẹ́ẹ̀ ṣé ọlọ́run á ṣe dáadáa fún níjà rẹ̀ ọlọ́run á yẹ kí pẹ́ fún اللهم جزاكم الله خير وبارك الله فيك. نعم أجمع السلام عليكم. نعم السلام عليكم. السلام عليكم. نعم السلام عليكم. وعليكم السلام ورحمة الله. يا أبا أكو بينجو. orí pé kọ́ yín kàn wọlé. ẹ wò ó tí ìbá dá sí ìtàn alẹ́ kò bá dùn mí. ẹ̀yà ẹ kú gbìyànjú.
gbọ́ mi sá. Naam. Ṣé wàá rí nǹkan tèmi ò bá wá ní kí Saheed ṣe lélẹ̀? Kó jọ ṣe rí ó ń fi ìfẹ́ lòdì word ignorance lásán. Bóyá kí n kọ́ báyẹn pẹ̀lú monumental ignorance. Torí pé kí ni òun sọ nísì pé Sharafdeen ó ṣe lọ kéwú àti wọ́n ṣe jáde. Mo wá wò pé probably ó ń jẹ́ kó ayé kó yé wa gan pé kò mọ̀ fún wọn PhD. Tòun tó bá mọ̀ ìtumọ̀ PhD ni, I'm sorry to say this o. Èmi wà ní 200 level, mo ń lọ 200 level. That was 2007. Ní Ògbómọ̀ṣọ́ làwọn èèyàn introduce lecture Dr. Sharaf mi alukọ tí mo máa ń lọ gbà ìgbà yẹn kọrí mẹ́mbà ní Migidi pẹ̀lú. So nígbà yẹn ṣé Saheed náà ló jẹ́ kí irú wa yìí náà máa lọ gbọ́ lecture wọn gbà yẹn. Ẹ̀kejì ni pé àṣàdẹ́n òun sọ pé kò sẹ́ni tí bí Dr. Sharaf ìgbà yẹn kò sẹ́ni tó mọ̀ wọ́n. Ẹ̀dùn náà àti wàá ní wọ́n ti wàá mọ̀ nítorí tiẹ̀ báyìí nísìnyí. Àti wàá ní wọ́n mọ̀ Dr. Sharaf nítorí tiẹ̀. Táwa mọ̀ kí ó gbọ́ ni o. Ok, ṣé ló fi gba owó ní báǹkì ní àbáwò? Àbí ó fi lọ wọ àlùjánnà? You understand? No, because I was just so surprised. Kí ni Abet ṣe ẹnìkan àwọn olóyìnbó sọ pé wọ́n ní show me your friend, I will tell you who you are. Ẹgbẹ́ nù àwọn ìbánisọ̀rọ̀ kẹ́ni bá wa sọ, ẹ bá wo àáfàá náà wà vain glorious. Àfẹ́ náà ó láì kí wọ́n máa yìn kọ́ máa ṣiṣẹ́ pé tó àwa la ṣe léyìí, àwa la ṣe é, ká dé agbádá sílẹ̀. Ṣé understand? Ìwé ìlú náà ṣe. Bed of a feather flocks together. Wọ́n jọ nígbà náà ni. And I like the lie pẹ̀lú statement kan tẹ̀sán tó náà ti máa ń sọ sí pé kó ẹyọ tọ̀tẹ̀ ẹ fi ọ̀tẹ̀ sí ẹ sí ọ̀tẹ̀ kúrò. Wallahi Dr. Sharaf ẹ lè fi wọ́n compare ṣe kí wọ́n nílẹ̀. Wallahi. Láti rò sí o. Ẹyọ tọ̀tẹ̀. Wọ́n jọra wọn. Wallahi kala. Torí tẹ́ ẹ báyà fẹ́ fi kíní bojú bẹ́ẹ̀ tí ń rí dùn tó ń sọ̀rọ̀ àwa tí mo bí ti pọ́blẹ̀mù ẹ wà. Lọ́pọ̀lọpọ̀ gbà senile à ń pe àrùn kan ní senile dementia. Àwọn arúgbó ló máa ń mú àwọn tó bá jẹ́ old age. Ó dẹ̀ mẹ́gbó tí mú Saheed. I will like the psychiatrist kí wọ́n conduct research wọn pé senile dementia kò mú arúgbó nìkan mọ́, ó ti mú àwọn ọ̀dọ́ náà. Because you could not come out kò máa wá lambast àwọn èèyàn tàbí kó máa fàgbó sí ẹ̀hàn báyìí. Kò lè báwo kọ́ ọlọ́run ń fìyà jẹ ẹ rí pé àwọn tó máa praise ẹ náà àwọn èèyàn bíi tiẹ̀ náà ni. Ẹ wá lọ wò mo notice kìíní yẹn kò sẹ́nìkan tí ó máa ṣe bídíà lọ́pọ̀lọpọ̀ gbà tàbí tí ó máa ṣe tọ̀ríkọ̀ tàbí tí ó máa ṣe dábàá bídí gbólógbì Saheed. Ẹ rí pé irú wọn yẹn náà wọn ò kí ń wà knowledgeable, kò kí ń sí ìmọ̀ yẹn ń bẹ̀. Ẹ lè mọ bí mi ṣe dùn torí òun ò pé tí wọn kò bá tún sí irú oyin tó lọ́n gbé jáde tó wáyé pé ó ń kó refutation. Kò wá jẹ́ refutation lásán, refutation yìí is premised on knowledge, is premised on Islamic scripture. Ògbésẹ̀kẹ́tò òun yẹn dàrú pátá káwùlà àgbé jáde kíní kan akéwà góòdù máa pè síbọ̀. Ṣebí èmi máa wò pé ìgbà míì kan wà sẹ́kẹ́ tí wèrè gan bá lè délé kó yọ ẹrẹ ẹ̀wò nínú mìíràn pé àwèrè tó ń ṣe lónìí kó dẹ̀ wo mìíràn pé wọ́n bá rẹ̀kọ́ọ̀dì kóun náà kó evaluate rẹ̀ pé okay what will be my mark. And in this modern age time wise àwọn Saheed Mọ́ńdọ́dọ́ bá wí ẹ̀rọ àwọn ọmọ àtàwọn ọmọ ẹ̀ náà máa rí fídíò yẹn. If not àwọn kan record ẹ̀. What will you say about all this video in the future?
wàá sọ pé dáwà náà lè ṣe lé inú wọn dùn sí nǹkan kan pẹ̀lú àwọn Sheikh Kutubi nígbà yẹn tó ń ṣe kínní yẹn tó tẹ̀lé pé wọ́n kó àpapọ̀ àwọn ilé ẹ̀sìn máa ń kọ̀rẹ́ tiẹ̀ pé tó bí wọ́n ṣe ń ṣe dáwà kọ́ yìí kánú ò bá máa kọ̀rẹ́ tẹ̀ ni kò bá máa lẹ́nu ọ̀rọ̀ ní ìsìnkú tó ń ò kọ̀rẹ́ tòun ẹ wá wò ní sè àwọn olóńtẹ̀lé Dàrúdàpọ̀ náà ni Dàrúdàpọ̀ tó wá ń tẹ̀lé náà ni àwọn náà ni wọ́n tó fi jẹ sójà súnà èmi kàn máa wá ṣàdúrà kan lálẹ́ tó sókè máa nílà tó bá dẹ̀ gbọ́ àbí àwọn èèyàn wọn tó wá lè sọ fún wọn lè fi Saheed jẹ sójà súnà kí Saheed náà wá béèrè gbogbo àwọn àfáà tó dákọ yẹn tó wá ti ń dọ̀dọ̀ wọn kó máa sọ fún wọn pé tó ẹjọ́ àwọn ọmọ yẹn ní kó dàbí nǹkan ló ń ṣe wọn bí mo ṣe jẹ́ àtẹni tó fi jẹ sójà súnà lọ ó ní kó ṣàdúrà yẹn pé tó bó ń ṣe rí ìhò kó ló ń ṣe àwọn ọmọ náà rẹ̀ ìgbà yín náà mọ́ tó pẹ̀tù ẹ̀ ṣé kì máa nà ní àná dẹ̀ ní àtàwọn yòókù tí wọ́n sọpọ̀tẹ̀ àbòsí ò dá o ọmọ ọlọ́mọ làárọ̀ ṣe dé tòótòó bẹ̀rẹ̀ dùn wò lọ́jà ṣùgbọ́n kò ṣe bí lọ́mọ tọmọ tí wọ́n wọlé ní kó wá jáde kó máa ṣe bí ràṣà yìí ti ń ṣe so èmi kàn máa ronú kálukú wa ìbẹ̀rù ìkọ́ tà ní símọ́ kí làwọn èèyàn sọ nípa wa ṣé o bá ṣe lónìí Saheed ṣe kíní kan recently ó lọ ṣe péjì kan bóyá àwọn ọmọ tó dẹ̀ fún 100,000 ní oṣooṣù àbọ̀sí ọ̀sẹ̀ yẹn náà dẹ̀ ní alọ́kọ̀ ṣàlàfà òpó ọ. kò sí tẹ́mi fẹ́ fi gbogbo ètò àwọn ọmọ eléyìí ń ṣe lóun tẹ́mi fẹ́ fi ṣe àwọn kan ń waste time ara wọn ní lọ́dọ̀ tiwa. ìdí kan sọ pé kí wọ́n tí àtúbọ̀tán wọ́n gbé kí ni èèyàn ní ṣe irú ẹ̀ ẹ̀yìn náà lè máa ń dé bẹ́ẹ̀lẹ̀ àwọn kan ní Salaf 1990 ìyẹn kò kújọ́ kan wà tí Dr. Sharaf tàbí àwọn tó ń pè Salaf 1990 tí wọ́n jáde tí wọ́n pè wọ́n ní ìpín nǹkan ẹ̀yìn lè máa pe Dr. Sharaf yẹn lọ tún wọn ká ẹgbẹ̀rún olóhùn ó ti kú ṣẹ́rí ó ti ń di pé ohun tí wọ́n ṣe ti ju dáwà lọ bí ìlara bí kẹta tó ṣẹ́rí tẹ́ láti sọ torí tí a bá sọ èyí máa ń dùn sádùn àkọ́tẹ́ máa ń ṣe pé kọ́lọ́wọ́ fi ọ̀nà mọ̀ wọ́n ó túmọ̀ sí pé tó péjú pé ń bá wọn wípé bóyá out of prayer sentiment ọ̀bí kò ṣe pé tó ẹ fẹ́ expose ìrọ̀pọ̀ wọn ẹ̀dọ̀ tí correct wọn kọ́lọ́wọ́ tó wọn sọ́nà sódà wọn ò tún ní mislead àwọn èèyàn so èmi kàn máa tún kí ẹ̀yin náà ṣe pé jàdákùnlá ẹran wọn wá dẹ̀ tún máa èyí lọ́wọ́ níjọ́ tí ọlọ́wọ́ bá ní pé ẹ ṣì sọ tó yẹ pé ẹ ṣì sọ táwọn èèyàn ṣì yín bọ́ ọlọ́run jẹ́ kẹsàn-án ọjọ́ náà gbogbo náà ẹ wá fẹ́ ṣe láyé bíi ní kó tó máa dà fún tútù inú sàárè àdánbìlẹ̀ olùkẹ́ wọn tó wá dé pé àjẹ́ náà dìde àjẹ́ náà lọ́wọ́ wọn jẹ́ kí bóbi jẹ́. I'm so happy to have someone like you. Wallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. جزاكم الله خير وبارك الله فيكم. نعم طيب yìí jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe ní wọn jẹ́ so a lè máa fèsì fún nǹkan tó kù ní ọ̀rọ̀ Saheed Shittu gan ní ètò sọ yìí o ní ètò à ń play lọ a lè máa fèsì fún ètò kù ní ọ̀rọ̀ rẹ̀ gan ní ètò à ń play lọ torí kò sí tó fẹ́ sọ náà tó ta ọkọ̀ máa fẹnu wa rọ́ọ̀fù kó sì máa sọ katakata ọ̀rọ̀. kálọ̀ bẹ́ẹ̀ dà bàbá tọ́ sọ́nà ẹ má bá wa rántí rẹ̀ nínú àdúrà ó ṣe pàtàkì gidi pé ó ṣe pàtàkì gan-an so inshallah al-azim báyìí la parí eléyìí sí abẹ́ Allahu azza wa jal
kó má ṣàgbà ní ìjọsìn ní ọwọ́ wa, kó sì ṣàmójúkò àṣìṣe wa. وهذا وصلى الله وسلم على نبيه وعلى آله وصحبه أجمعين. فسبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.